bóyá ó tún máa lọ èmi ò tẹ̀ wá táìtù múfì ẹ gbà mí mi ò tẹ̀ wá fún ní táìtù báyìí that's another problem. Ó ti sú mi o kò sí táìtù fún fídíò yìí mo kí ẹni tó bá wo ètò mi mo kí ẹni tó bá wò padà wò mí mo kí bàbá ṣe ń kíra ní kí ọlá ìkí ìjẹ ìkí ẹ̀yẹ ìkí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ oòjíire mo ṣe àbọ̀rọ̀ àbọ̀yè àbọ̀ ṣíṣe fún wa it's unfortunately torí gbogbo stress táyọ̀ ti ń go through látàárọ̀ mi ò title movie yẹn mi ò ti bá parí program maybe màá title show yìí èsì ọ̀rọ̀ fún woman yìí Melowaka bí so as I was saying woman yìí sọ pé ọ̀rọ̀ bàbá wa bàbá ẹbọra Òwu àti àwọn ọba aládé wa tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ gbàgbọ́ pé bàbá ẹbọra Òwu kàn fi àwọn ọba aládé wa kàn fi wọ́n wọ́lẹ̀ nípa kán máa pàṣẹ fáwọn ọba aládé wa pé kán dìde dúró so àádẹ́ rí i pé gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ àjíire gbogbo alámọ̀ yìí pé obìnrin yìí ní pé àwa aláṣìṣe ó ní àwọn aláṣìṣe yẹn aláṣìṣe ẹ dá sí ètò yìí o èèyàn aláṣìṣe ẹ dá sí i pé òun ò tiẹ̀ fẹ́ máa rí wa lórí péjì èmi kò wá péjì kí ni mo wá lórí péjì ẹ ẹgbẹ́ yẹn lẹ́yìn bá tọ́ àjọ gbé nǹkan kan dání ìṣẹ̀ṣe làwa gbé dání ọ̀tọ̀ ní nǹkan tẹ́ gbé dání so kò sí nǹkan táwọn wá lórí péjì yín ẹ̀yin lẹ máa ń lọ sí péjì káàkiri tẹ lọ máa ń ṣépè fún yàn so kò sí èyí tó kàn wá so ó ní pé àwa aláṣìṣe pé a ò dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ wípé so àbòsí ni nítorí pé bàbá jẹ́ kìrìsìtẹ́nì gómìnà Ṣèyí Mákindé náà jẹ́ kìrìsìtẹ́nì so wípé torí bẹ́ẹ̀ ni a ṣe dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn but kí ni mo ń gbìyànjú láti sọ ni pé gbogbo wa la mọ̀ bí ipò ọba ṣe jẹ́ ní ìtàn ìṣẹ̀dálẹ̀ wa pé tó bá yọ nínú àwọn baba ńlá ara ibi tí institution tí woman yẹn ń jà fún ara àṣìṣe àwọn baba ńlá wa ni o ara àṣìṣe àwọn baba ńlá wa ni woman yẹn ń jà fún so gbogbo aládẹ mọ̀ wípé what the higher institution kó tó before the pre-colonial kó tó di pé àwọn tó kó àìtọ́ ṣe colonization fún wa kó tó di pé wọ́n dé higher institution tá a ní nínú tradition wa òun ni ọba àti babaláwo a rí pé tá bá rí institution tí ẹ̀sìn àjèjì attack tó babaláwo ó ní agbára gan torí pé gbogbo ìlú gbogbo ilẹ̀ tá a ní gbogbo achievement àwọn bàbá wa kò ṣẹ̀yìn ifá tó bá fẹ́ ṣe anything ifá ló máa bèrè lọ́wọ́ ẹ̀ ifá ló máa tọ́ wọn sọ́nà ifá ló máa sọ pé kán ṣe lè ifá ló máa ṣe tán àìwá rí i pé ifá yẹn gangan òun ni wọ́n kọjú ìjà sí ṣe rí i pé kò freeze mọ́ ó lè jẹ́ fọ́tò bàbá yẹn ló ń kọ́ ọ̀sẹ̀ látàárọ̀ so ẹ rí i pé ifá yẹn gangan òun ni ẹ̀sìn àjèjì kọjú ìjà sí wípé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń bá mi show love and like o tẹ́ bá ṣe ń gbọ́ mi ẹ ṣáà máa ṣe yes kẹ́ máa jẹ́ kí n mọ̀ so ẹ rí i pé ifá yẹn gangan ni ẹ̀sìn àjèjì kọjú ìjà sí àti kìrìsìtẹ́nì o àti ìmọ̀le o àwọn méjèèjì ló kọjú ìjà sí ẹ̀sìn àjèjì Melowaka àbí madam tó bá ń wo program mi ò bias bí mo ṣe ń fún kìrìsìtẹ́nì jẹ mo ṣe ń fún mùsùlùmí jẹ so and kí là ń gbìyànjú láti sọ ni pé ìyá mi mo ṣe kí gbogbo yín ẹjọ́ mi nílé acknowledge anybody torí mo ti ń ṣe this is the fourth time I'm doing this show today tí show yóò dúró so as we are saying kí là ń sọ ni pé obìnrin yìí ni pé àwa aláṣìṣe o àdá sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ oníṣò àdá sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ipe so àbòsí ni à ń ṣe and then gbogbo alámọ̀ pé ara àwọn àyè ọba èyí tí olúwo ń rọ́bìṣì léni tólúwo ń fi àwọn baba wa wọ́lẹ̀ léni tí ò dẹ̀ sí gbogbo yìí kẹ jáde kẹ sọ fún olúwo pé olúwo nǹkan tó ń ṣe yìí ò dáa o orí àpèrè tó wà yìí àwọn aláṣìṣe yìí àwọn ló dá àpèrè yẹn lẹ̀ o kò sí kankan nu yín tó sọ fún tó wọ́n lólúwo o tó jáde sọ fún olúwo tó àbòsí lóníṣẹ̀ṣe ń ṣe o láláṣìṣe ń ṣe o but
ara àṣìṣe táwọn baba ńlá wa ṣe òun ni àpèrè yẹn. Ara àṣìṣe táwọn baba ńlá wa ṣe òun ni àpèrè yẹn. Ara àwọn àṣìṣe àwọn baba ńlá wa òun ni ilẹ̀ tí wọ́n gbà lọ fún àrọ́mọdọ́mọ wọn. Ara àṣìṣe wọn ló fi múlẹ̀ sétí òkun tó gbà á lọ Togo lọ Benin Republic. Ara àṣìṣe àwọn baba ńlá wa ni o. Ara àṣìṣe àwọn baba ńlá wa ni iyán tán invent fún wa, tán invent ọbẹ̀, àwọn epo pupa, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, aṣọ òkè táwọn baba wa invent, adé tí wọ́n invent, ara àṣìṣe wọn ni o. Ara àṣìṣe àwọn baba ńlá wa ni gbogbo kìíní yẹn. So gbogbo aládẹ mọ ìdí, àwa lè má kò yé wa ńgbà tá kéré, ìdí tí wọ́n ṣe indoctrinate àwọn ọba wa, tán ṣe fún wọn ní ẹ̀sìn míì, so that purpose yẹn ò ju láti weaken ní orí àpèrè yẹn. Torí pé nínú ìṣẹ̀ṣe wa, ipò ọba hold very big tradition. Tí institution méjì yẹn tó bá ti collapse nínú tradition wa, Ifá àti ọba, we are finished. Tí àwọn tó kó wa lẹ́rú tí wọ́n dẹ̀ mọ̀, tí institution yẹn bá ti collapse, Ifá àti ipò ọba àti finish nìyẹn, àti finish nìyẹn. Àwọn tó dẹ̀ kó wa lẹ́rú, ẹ rí pé àwọn ọba wa wọ́n indoctrinate wọn, wọ́n yí ọkàn wọn padà sí ẹ̀sìn àjèjì. Wọ́n try láti, nǹkan tí wọ́n máa ń ṣe fọ́ba tó bá fi ń jẹ́ aba, wọ́n try láti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ pé tẹ bá tún ṣe nǹkan tí ẹ̀ ń ṣe, tẹ máa fi di ọba, tẹ máa fi gba iyì, ẹ máa lọ sọ́run àpáàdì. Ṣùgbọ́n tẹ bá gba ọ̀nà bí eléyìí, nǹkan tẹ bá ti bà àpèrè yẹn jẹ́, tẹ sọ àpèrè yẹn di ìdàkudà, ẹ máa lọ sí heaven. Àwọn kan wà tán tẹ̀ tún fún wọn ní, wọ́n promise wọn pé tán bá bà àpèrè yẹn jẹ́, wọ́n máa fẹ́ 72 virgin 72 náà máa lọ fẹ́ tán bá dé àlùjọ́nà, something like that. Ẹ jọ̀ọ́, ṣé àwọn èèyàn ṣì ń gbọ́ mi? Ṣé mo ṣì wà audible lórí Facebook? Ṣé mo ṣì wà audible lórí Facebook? Ṣé mo ṣì wà audible lórí Facebook? Mo fẹ́ rí yes. Ṣé mo wà audible lórí Facebook? Eléyìí ò sọ fún mi pé kò ṣe jù. Okay. So ara institution yẹn, ẹ dẹ̀ máa bá mi show love and like. Tí bá wà audible, ẹ má yẹ kó sún yẹn, má yẹ kó rẹ̀ yín. So ara institution yẹn, ẹ máa bá mi show love and like, ẹ ṣé. Ara institution yẹn tí àṣìṣe táwọn baba ńlá wa ṣe yẹn ni pé wọ́n ní ọba. Ara àṣìṣe yẹn ni adé. Ẹ rí pé adé aláyé àtijọ́ kó tó di kòlóníà, ẹ rí pàṣẹ òkè làwọn ọba wa ń wọ̀. So ara àwọn àṣìṣe àwọn baba ńlá wa náà ni aṣọ òkè tí Ọbàtálá tó ṣe fún wa. So ara àwọn àṣìṣe àwọn baba wa ní ìrùkẹ̀rẹ̀ tí àwọn ọba yẹn máa ń gbé dání. Ara àṣìṣe àwọn baba ńlá wa ní ọ̀pá àṣẹ. Ọba kan wà tó jẹ́ pé ọ̀pá àṣẹ Sẹ́ríkí ló kọ sí. Ọba yẹn ó ní information tí mo need, mo fẹ́ contact ọba yẹn. Ìgbà tí mo wá lọ sórí Facebook page yẹn, nǹkan tí mo rí ń bẹ̀, mo wà embarrassed. Sẹ́ríkí, ọ̀pá àṣẹ, ó dídì lọ ṣe ọ̀pá àṣẹ tó tún kọ Sẹ́ríkí sí. Sẹ́ríkí lára ọ̀pá àṣẹ ọba. So ara àwọn àṣìṣe yẹn ni ọ̀pá àṣẹ ọba. Ara àṣìṣe ni gbogbo ẹ̀. Ara àṣìṣe yẹn náà ni ìpèbí tí wọ́n ń wọ̀. So ìyẹn àwọn baba ńlá wa yẹn, wọ́n ṣe àṣìṣe tó pọ̀ gan-an ni. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ màdámù yìí. So èmi ò ń ṣe blogger, omi ìdẹ̀ ń ṣe Facebook tracker. Tó ayé pé ṣe pé ó sọ̀rọ̀ sí wa pé káwa aláṣìṣe pé káwa dá sí ọ̀rọ̀ ẹ̀, mi ní ṣe tó kàn mí. Mi ò kí ń wo show ẹ̀. Àfi tó bá jẹ́ pé tí n bá ń stroll lórí Facebook, tí mo bá rí, mo máa ń wò. Bọ̀ pé kí n kàn déédéé gbéra pé mo fẹ́ lọ sórí page ẹ̀, mi ò ń wò. So bí o ṣe sọ pé o ò ṣe gba, èmi ò hate anybody o, kò sẹ́ni tí mi lè wo program ẹ̀ ń tèmi. But nǹkan tí wọ́n ní, nǹkan tí ó ń wo olúkálukú, òun ló ń pọ̀ lọ́la títí ẹ̀. So àwọn tí mo máa ń wo program wọn, àwọn tó yẹ pé àwọn náà tó ń rojọ́ bí ti tèmi, bí tiẹ̀ sí ráyè wo sí ti wọn tán gan. So kí tó sọ pé mo fẹ́ lọ máa wo program káàkiri. So kí là ń gbọ́ láti sọ ni kó ẹ jẹ́ ká listen to this woman and
Let's listen to her. Let's listen to her. Let's listen to her. Ẹ gbà mí o. No. Let's listen. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n lọ sórí WhatsApp. Ẹ jọ̀ọ́. Let's listen to. Let's listen to her. Mo pe ẹ̀yin oníṣẹ̀ṣe, mo pè yín lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi tí ẹ fẹ́ rí yín lórí péjì mi bọ́ ó ti dójú ẹ̀ nísìn ẹ jẹ́ á parapọ̀ ká bẹ́ lérò wí ká tó wá fẹ́ bọ̀ bádìyẹ ara wa ẹ jẹ́ á kọ́kọ́ parapọ̀ ká sọ èyí ná tá a bá sọ tán ká tún bẹ̀rẹ̀ sí ní jà torí jà wa ò lè tán a lè jọ ṣe pọ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Yorùbá yìí mo pè yín. Ṣé o rí pé o ti contradict ara ẹ̀ ń bẹ̀ yẹn o ní pé ó pè wá kájọ sowọ́pọ̀ nígbà tó ti dọ̀rọ̀ bàbá ẹbọra òun sìn kájọ sowọ́pọ̀ kájọ jà torí a lè dìjọ ṣepọ̀ láéláé so tá bá ti jọ jà tán tá bá ti jọ sowọ́pọ̀ lórí eléyìí tá dìjọ jà tán à ṣẹ̀ṣẹ̀ tó wá di ọ̀tá ara wa so kí ni essence of that unity no kí ni essence of that unity kò yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́rọ̀ àwọn ọ̀kan lọ́mọ àti gbogbo wọn àtàwọn ògo Ìlọrin nígbà tán fẹ́ mú Tani Ọlọ́run gbogbo ọjọ́ ń ṣe papọ̀ bọ̀ gbogbo alárí pé látìgbà tán ti mú Tani Ọlọ́run sìn wọ́n tún ti dọ̀tá ara wọn padà ojoojúmọ́ náà ṣe ṣòfúnra wọn wọ́n jọ ń búra wọn bọ̀ ń gbà yẹn wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ tọkàn lọ́mọ dẹ̀ sọ very big role tóun play nínú bọ́n ṣe mú Tani Ọlọ́run so ṣùgbọ́n sí àwọn ògo Ìlọrin àti Tani Ọlọ́run àti ọ̀kan lọ́mọ wọn jọ ṣe pọ̀ mọ́ so the same thing náà ni kájọ ṣe ń sìn kí gbogbo àjọ sowọ́pọ̀ kájọ já ìjà yìí tán so tá a bá jà ìjà yẹn tán àtúwá di ọ̀tá ara wa so what's the point of that unity what's the point what's the essence of calling us kájọ ṣiṣẹ́ pọ̀ ń sìn torí o hate wa o ní kankan tó fẹ́ bá wa ṣe but on this issue you want us to come together ẹ má bá mi show love and like ẹ dẹ̀ má jẹ́ kí n mọ̀ pé show mi ṣì wà hàn you want us to come together and then coming together tàbájọ come together so after then ká tún jọ dá gbogbo ẹrú okay. gbogbo ẹ̀yin mùsùlùmí gbogbo ẹ̀yin onígbàgbọ́ gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì tó o bá ṣáà ti mọ̀ wípé ọmọ Yorùbá ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ìbéèrè kan ni mo fẹ́ béèrè kò fàjà o ẹ̀yin tá wà lórí TikTok mo láìkì gift yẹn mo gàgé fún mi ní gift o ẹ gift mi ẹ jẹ́ ká sọ̀rọ̀ yìí ǹjẹ́ ọmọ téèyàn bí nínú ní ọmọ téèyàn bí nínú ẹ ṣe bẹ́ẹ̀ ṣe bá mi ṣe yẹ́sì yẹn ẹ dẹ̀ máa bá mi show love and like. ṣé èèyàn gbọ́dọ̀ bá sọ̀rọ̀ láàrin public kéèyàn embarrass ẹ̀ lórí ní public níta gbangba níwájú gbogbo èèyàn bẹ́yẹn mi ì sọ ti lọ́balọ́ba o mi ì sọ ti ìjòyè o mi ì sọ ti ẹni tá a yàn sípò o kó jẹ́ ẹni téèyàn ń bọ́ ṣùgbọ́n kó ti di adult kó jẹ́ ẹni tí ènìyàn ṣe lóore ṣùgbọ́n kó ti di adọ̀tí kó wà láàárín ọ̀pọ̀ èrò bẹ́yẹn kí wọ́n ní baálé ilé ara ẹ̀ mi ì sọ tọ́ba o mi ì sọ ti wípé ó jọba ṣùgbọ́n baálé ilé ara ẹ̀ tó ń ṣọkọ ìyàwó tó ń ṣọkọ obìnrin láàárín ọ̀pọ̀ ènìyàn kó wá nítorí pé ìwọ ló bí kó nítorí pé ìwọ ló tọ́ dàgbà kó wá ní dídé kó ló dídé bùyà kó ní jọ́kọ́. ká má ṣe sọ ti ọba ládéládé ẹ dìde kí ṣe ṣe dìde ṣé mọ̀ pé ọ̀tọ̀ ni ẹ dìde ó yẹ ẹ jókòó ó ní ẹ dìde àwọn náà àfi ìgbà tó bá fi nǹkan sẹ́nu ẹ dìde ó yẹ ẹ jókòó kò wá sí èèyàn kan ẹ mọ̀ tó dùn mí jù nínú ọ̀rọ̀ yìí kò sí ọba kan kó tiẹ̀ wá wò wípé kí ni rubbish yẹn what rubbish is that yes ká tiẹ̀ rí ọba kan kó bá wípé kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ́ bá máa gbadé yín ni ká gbadé yín kò sí ọba mi ọba bí ọwá ọbọkù
Òbòkun àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà rọmọ láàrán kejì kábíyèsí o abẹ́rí lùkúlùkù bá fẹ́ gbé lọ. Mo tún sọ kí kábíyèsí Iléṣà kábíyèsí rí adíléṣà gbogbo ẹ̀yọ́ ọmọ Ìjẹ̀ṣà kí n bá wà gbé ìmọ̀ ajá mi Fúlàní Ìjẹ̀ṣà kí wà lórí ìjókòó kí Ọbásanjọ́. Because mo wà embarrassed Fulani Ìjẹ̀ṣà, are you a Fulani woman? Because the way you talk pé ọba kábíyèsí ọwá Ìjẹ̀ṣà Ọbásanjọ́ ò lè rude. Kí ló kan Fulani Ìjẹ̀ṣà pẹ̀lú ọ̀rọ̀ àwa ọmọ Oòduà? Kí ló kan Fulani Ìjẹ̀ṣà pẹ̀lú àwọn ọmọ alálẹ̀? ọwá Òbòkun ọmọ Odùduwà ni, ọmọ Àjàká Jígbógun. ọwá Òbòkun is a biological descendant of Odùduwà. So kí ló wá kan, báwo ló ṣe kan Fúlàní Ìjẹ̀ṣà pẹ̀lú nǹkan tá à ń sọ? Kí ló kan àwọn Fúlàní Ìjẹ̀ṣà pẹ̀lú ọ̀rọ̀ wa? Kí ló kan Fúlàní Ìjẹ̀ṣà pẹ̀lú ọ̀rọ̀ wa? Because mo fẹ́ gbọ́rọ̀ yẹn débì kan and I'm going to reply you lórí ọ̀rọ̀ bàbá ọwá Òbòkun. Kẹ́láwí ẹ̀ dìde kí ọwọ́ Òbòkun àdìmúlà ọba Arọ́mọlára Adékúnlé Arọ́mọlára kejì kédìdé lùkúlùkù àkọ́kọ́ pẹ́ ní sọ bẹ́ẹ̀ náà. Ẹ má sọ wípé kò sọ́ba mọ́, ọba wà nílẹ̀ Yorùbá. Kábíyèsí ọba mi ọba Adékúnlé Arọ́mọlára kejì ilẹ̀ Ìjẹ̀ṣà ẹni ìjókòó kọba kí Ọbásanjọ́ ṣe mọ̀nàmọ̀nà kẹsàn rádaràdá lẹ́nu bí yé ni sọpọnà gbé lọ. Sórí ọ̀rọ̀ tó ń sọ yẹn, ọba Arọ́mọláran, ǹjẹ́ ìwọ rí ọba Arọ́mọláran kó máa ṣe rádaràdá káàkiri? Kì í ṣọba Arọ́mọláran nìkan ni ọba. Ṣé bàbá ọba Arọ́mọláran ṣé kò fi bàbá ò fi ra ẹ̀ sí ipò ọba? No. Ọba Arọ́mọláran, ṣé bàbá ọba Arọ́mọláran ṣé wọ́n ń ṣe rádaràdá káàkiri bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa ṣe ń ṣe? Ìjọ́ mélòó ni bàbá ọba Arọ́mọláran ṣe lọ ń ṣèsọjí káàkiri báwọn ọba wa ṣe lọ ń ṣèsọjí kiri? Ìjọ́ mélòó ni Arọ́mọláran ló ń lọ sí patí káàkiri? Because tá bá fẹ́ fi nǹkan wéra ẹ jẹ́ ká wò ó dáadáa. So bàbá mo sọ kinní kan, mo ní church tí mo lọ ní London tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọba Ẹlẹ́kọ̀lé ńjọ́ tó wá sí church wa, ọmọ wọn ó ń gbọ́mọ wọlé church. A dé church láàárọ̀ workers meeting, wọ́n sọ fún wa pé bàbá ibi tí a gbé síìtì sí yẹn ta decorate ti kábíyèsí ma wọ́n ní àgbọ̀ torí bàbá a ò jó ní church lọ́jọ́ yẹn, a jó lọ dáwó nítorí a gbọ́dọ̀ gbáwájú ọba yẹn kọjá. So ọba tó bá respect orí throne títí bàbá yẹn dẹ̀ fi kúrò ní church, bàbá yẹn kò dìde dúró gan ní church, ó jókòó sórí seat ẹ̀ ni. Ìgbà kan tí bàbá dúró òun ni ìgbà tí wọ́n fi gbé ọmọ yẹn 40 days ni tó fi dìde lórí ìtẹ́. Wọ́n dìde, wọ́n kọjú sí wa, wọ́n kí wa ní o, wọ́n kí wa ní o. Ìyàwó wọn ló dìde tó lọ jó. Bàbá jókòó bí ọba, wọ́n respect ara wọn. Nígbà tá a máa ṣe tán, even àwọn pastor gbogbo wọn lọ ń dọ̀bálẹ̀ kí wọn, àwọn ìyá àgbàlagbà wọ́n lọ ń kúnlẹ̀ kí wọn, nítorí pé bàbá yẹn wọ́n respect, wọ́n mọ ìtumọ̀ ibi táwọn jókòó sí, wọ́n mọ ìtumọ̀ ibi táwọn jókòó sí. Àwọn ọba tí ò mọ̀ ìtumọ̀ ibi tí wọ́n jókòó sí àti ọba Arọ́mọláran tó mọ ìtumọ̀ ibi tó jókòó sí, ṣé èèyàn lè fi ọba Arọ́mọláran wé Olúwo? Ṣé wọ́n lè fi ọba Arọ́mọláran sí, wọ́n lè fi wé, ṣé wọ́n lè gbé sẹ́gbẹ̀ẹ́ Olúwo? Àbí ọba Alákétu ti Benin Republic, ṣé wọ́n lè fi wọ́n wéra wọn? So tó bá ń sọ pé o jẹ́rìí Arọ́mọláran, Ọbásanjọ́ náà tó bá bàbá yẹn, bàbá Ẹbọra Òwu, tán bá déwájú ọba Arọ́mọláran, wọn ò ní sọ pé kọ́ba Arọ́mọláran, wọn ò ní pé kó dìde lórí ìdúró, wọn ò ní sọ pé kọ́ba Arọ́mọláran, wọn ò ní sọ pé kó dìde. Wọn ọ̀rọ̀ pé bóyá lùkúlùkù máa pa wọn kọ́, torí pọ́ba Arọ́mọláran bàbá ò kì í ṣe, bàbá ò fira wọn wọlẹ̀. Mo ti gbọ́ interview bàbá rí tí bàbá ń sọ wípé wọ́n ní 1 million Fúlàní wọn ò lè pàdé àwọn lọ́nà, wípé wọn ò lè ṣe, táwọn bá pàdé 1 million Fúlàní wọn ò lè ṣe kankan fáwọn nígbà Yorùbá nation.
ní interview tó ń ṣe fún wọn gbà yẹn. So ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ lọ ẹjọ́. Kò wá sí nínú àwọn ọba wọ̀nyí tó lè sọ wípé what kind of rubbish is that? Kókó jókòó kó lóun ò dìde ní tòun gbogbo rí àfi bí ìgbà tó bá pèsè fún sójà gbogbo wọn dẹ̀ fò dìde. Wọ́n tún ní kán jókòó. Àwọn náà jókòó. Bàbá Ọbásanjọ́ ṣé ẹ fẹ́ bà ìlú ìjẹ́kẹ̀ tó lọ ni? Bàbá Ọbásanjọ́ èyí tẹ́ ẹ ṣe nígbà òṣèlú àti ìrántán. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn tí bàbá ìbá ti mú ní dementia tó bá ti jẹ́ wípé àwọn àgbo tó bá ti jẹ́ wípé bàbá ti misbehave, ẹ jọ̀ọ́ torí wọ́n sọ wọ́n ní téèyàn bá wà lọ́mọdé. Ẹ jọ̀ọ́ wọ́n ní téèyàn bá wà lọ́mọdé tó bá jẹ́ búlì, wọ́n ní tó bá dàgbà tán á tún máa ṣe búlì, pé búlì yẹn á tún wá wọ̀ sí ju bó ṣe rí ní kékeré lọ. Kó má jẹ́ wípé nǹkan tí bàbá fọmọdé ṣe, ayé ológun tí bàbá ṣe ń gbà yẹn, tí bàbá pàṣẹ ṣe mọ̀ pé sójà ni. Kó má jẹ́ wípé ó ti ń àfẹ́ẹ̀tì bàbá lọ́jọ́ ogbó. Kó má jẹ́ wípé ó ti ń àfẹ́ẹ̀tì bàbá. Ìwọ gan ti sọ̀rọ̀ ti dáhùn sí pé ayé ológun tí bàbá ṣe ń kékeré yẹn pé bóyá ó ti ń àfẹ́ẹ̀tì bàbá lọ́jọ́ ogbó. So tó bá jẹ́ pé ayé ológun yẹn tó ti ń àfẹ́ẹ̀tì bàbá lọ́jọ́ ogbó, á jẹ́ pé nǹkan kan, á jẹ́ pé psychological problem ni nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá dẹ̀. Á jẹ́ pé psychological problem tó jẹ́ pé ayé ológun torí bàbá yìí a rí a lot of video pictures tó ń dọ̀bálẹ̀ fún àwọn ọba. Èmi ò mo lò fún fídíò mi, wọn ò dẹ̀ yẹ kí fídíò mi lọ. So a rí àwọn fídíò àwọn pictures tí bàbá máa lọ sí ààfin ọba tó dẹ̀ máa dọ̀bálẹ̀ fáwọn ọba tó dẹ̀ respect àwọn ọba. So nísìnyí tí bàbá wa bá pàṣẹ pé kí àwọn ọba dúró, ó possible kó jẹ́ pé nǹkan kan ló wrong psychologically. So tó bá rẹ̀ pé nǹkan kan wrong psychologically, tá bá ń judge ẹ̀ physically, that means something is wrong with us. That judgment may not be acceptable because the final judge is Ọlọ́run lórí ọkàn ẹ̀dá. So Ọlọ́run nìkan ló lè judge. So I'm listening and I'm listening to you. Fún bàbá yìí ní microphone mọ́, ẹ má involve bàbá yìí ní anything that has to do with public mọ́. Bàbá yìí á bà ìlú ìjẹ́. Odidi ọba aládé. Mo dẹ̀ máa ń sọ fún ẹ̀yin èèyàn, ṣé rí gbogbo ẹ̀yin speaker orí Facebook yìí, Ọlọ́run fún yín ní agbára kan tí mò ń lò. We are voices. Ohùn ni wá tó jẹ́ wípé tí ìmọ̀ wa bá ṣe ọ̀kan, tí àbáyé ṣe ìlara ara wa, tí àbáyé ṣe ẹ̀tanú ara wa, tá àbáyé bujowó ara wa pé ṣé òun nìkan ni ó ṣe jó ló máa sọ̀rọ̀, ó ṣe jó nìkan náà máa fún advert, ó ṣe jó nìkan náà máa lọ́gbọ́n. Tí oníkálukú bá gbà fún Ọlọ́run, tí a bá fi ohùn ṣọ̀kan, tí a bá address nǹkan bí eléyìí, there is no way tí wọ́n fi máa ignore wa. Ṣùgbọ́n divide and rule ọ̀tẹ̀ àárín wa, ó máa jẹ́ kó pè wá ní nuisance. Mi tí yàtọ̀. Ìwọ gan ti contradict ara ẹ because ó sọ pé ìwọ ló kọ́kọ́ sọ pé o ní kí gbogbo á kóra pọ̀ ká jọ ṣiṣẹ́, tá bá ti ṣe tán ká tún dọ̀tá ara wa padà. So you actually contradicted yourself because you didn't ask for love here. You actually contradicted your own self with that statement. Ipe tí gbogbo irú issue tó ṣẹlẹ̀ ń sìn, let's join out together to address this issue. This was one of our vision in Yoruba nation. One of our vision is that pé institution àwọn ọba wa èyí tó ti bàjẹ́ pé kán bá wa restore ẹ̀. Even I think I've even said it before. Mo ṣe show lórí ẹ̀ tí mo call attention àwọn governors kán jọ kán bá wa restore institution àwọn ọba wa, káwọn ọba wa kí wọ́n fún wọn ní agbára padà so that wọ́n máa lè ṣe nǹkan tó yẹ kán ṣe. It's an heartbreak for every one of us, fún gbogbo ojúlówó ọmọ ọkọ nílẹ̀ káàrọ̀-oòjíire. Ipe the highest institution ní tradition wa ó ti di Bantu Ẹ̀yọ̀. So and tí ó lè jẹ́ pé all the two institution tó bá jẹ́ pé institution ni àwọn babaláwo náà
tó bá jẹ́ pé tó bá jẹ́ pé kínní ni a rí bí wọ́n demonize yẹn but ìyẹn ò sí lábẹ́ ìjọba so that's why ètò ẹ pé wọn ò lè control yẹn even gan with that gan wọ́n try láti fẹ́ bàjẹ́ náà that's why tó fi máa sọ pé àwọn bàbá wa tán bá gbé ẹbọ àbí nǹkankan ẹbọ àti ètùtù làwọn bàbá wa fi ń tún ìlú títí wọn ṣe but wọ́n fẹ́ báyé wọn jẹ́ pé wọn ò gbọ́dọ̀ gbé ẹbọ wọn ò gbọ́dọ̀ ṣètùtù mọ́ nílùú wọn ò gbọ́dọ̀ ṣòro ìlú mọ́ wọn ò gbọ́dọ̀ ṣe all sort of things mọ́ just because they want to destroy our own tradition wọn táwọn bàbá wa initiate so foreigner àwọn àjèjì wá and they said that everything táwọn bàbá wa ṣe kó bàjẹ́ and that's the purpose of our generation our aláṣìṣe we have actually joined our forefathers because you call us aláṣìṣe so Odùduwà aláṣìṣe ni aláṣìṣe lògún aláṣìṣe ni Ṣàngó aláṣìṣe ni Ọbàtálá aláṣìṣe ni Ọ̀rúnmìlà aláṣìṣe ni gbogbo wọn and àwa ọmọ náà we have realized who we are so I realize pé relate mọ́ Ibrahim and there is no point for me mi ò need Abraham blessing mo need the blessing àwọn Ọ̀rúnmìlà blessing Ibrahim is for his own children I need Ọ̀rúnmìlà blessing I need Ògún blessing Ṣàngó blessing àwọn blessing our ancestors mi lèmi need and because of that I'm part of the àṣìṣe now yes and I'm proud to call myself this aláṣìṣe now aláṣìṣe táwọn bàbá mi jẹ́ yẹn I am so proud to call myself aláṣìṣe I'm not ashamed I'm not shy of it aláṣìṣe ni mí yes because you said aláṣìṣe làwọn bàbá wa so I'm part and parcel of the aláṣìṣe now. Àti nǹkan tí mo rí láàárọ̀ ètò ti sọ̀rọ̀ báyìí mi ì tí ì rí anybody tó sọ̀rọ̀ nípa kínní ok màmá ọba ńlá náà ti sọ̀rọ̀ màmá Elizabeth ọba ńlá náà ti sọ̀rọ̀ mi ì tí ì rẹ́ nìkankan nínú àwa tá a pera wa ní public speaker ká ti address eléyìí let's forget about religion for now let us forget about kí ló ń pè tribes and everything for now let us forget about politics for now let us address this issue irọ́ nígbà tí kì í ṣe ọ̀rọ̀ ọ̀tẹ̀ nígbà tí ìṣe wípé ẹ fẹ́ àná. kò sọ̀rọ̀ ọ̀tẹ̀ ń bẹ̀ tí ìṣù bá ṣẹlẹ̀ téèyàn bá busy so téèyàn bá busy tọ́rọ̀ bá ṣẹlẹ̀ téèyàn bá busy o ò lè fi ti time tó busy tó yẹ kó fi ṣe àwọn nǹkan míì tí ò táyè fún ẹ láti wá sórí Facebook o ò lè fi nǹkan tó fẹ́ ṣe sílẹ̀ kó sì hàn sọ pé o fẹ́ máa wá analyse show lórí Facebook because that issue has not actually left the ground so táwọn èèyàn bá tí wá láti wá sọ̀rọ̀ lé lórí that doesn't mean that everybody is pleased with it ẹni tó bá ní time á ṣe and sometimes kò ń ṣe gbogbo issue tó ń ṣẹlẹ̀ náà everybody máa sọ̀rọ̀ tí èèyàn bá lóun fẹ́ sọ̀rọ̀ ní time yẹn tí ò sáyè fún yàn láti ṣe èèyàn ò lè force ara ẹ̀ pé òkè o dandan o a gbọ́dọ̀ dá sí o a gbọ́dọ̀ dá sí o a gbọ́dọ̀ irú èmi nsìn mo ti try láti sọ̀rọ̀ lórí program yẹn but unfortunately kò lọ and mo ní láti gbé program yẹn kúrò mo sọ̀rọ̀ fún 40 minutes kò record so mo ní láti gbé kinní yẹn kúrò so jẹ́jẹ́ ká máa gbọ́ lọ ẹjọ́ sáwọn èèyàn sì ń gbọ́ mi ní orí program. ìbẹ̀lẹ̀ tí ń ṣọlá ọ̀rọ̀ ló délẹ̀ yìí nǹkan tí mo mọ̀ ní àṣà àti ìṣe Yorùbá rẹ̀ báyìí ohun tí mo mọ̀ ní culture Yorùbá rẹ̀ kì í ṣàṣìṣe tẹ́ ń gbé kiri kì í ṣe ṣàkárà woro tẹ́ ń gbé kiri kì í ṣe rubbish tẹ́ ń ṣe àṣìṣe tẹ́ ń lẹ́ẹ̀pẹ́ níṣẹ́ ṣe this is one of the beauty. ìwọ kọ́ ló yẹ kó máa ṣàlàyé fún wa pé nǹkan tó mọ̀ sí àṣà ọba nìkan kọ́ ni àṣà wa kọjá ọba ipe kò of the beauty who created the institution is it not Ọbàtálá Ọ̀rúnmìlà Odùduwà because Ọ̀rúnmìlà actually had the crown because many of you don't even know your history I don't know your background maybe you are part of us or you are an outsider. Ọ̀rúnmìlà kí ọba nìkan ṣoṣo kọ́ ni beauty institution wa ìṣẹ̀ṣe wa náà àṣà àti ìṣe wa òrìṣà bíbọ wa is part of the beauty of our institution aṣọ tá à ń wọ̀ is part of the beauty of our institution ká bu ọlá fáwọn ancestors wa. okay show yẹn ti padà ẹ bá mi show love and like ẹ má bá mi show love and like ẹ má jẹ́ kí show mi lọ ìjọ ṣáwọn èèyàn sì ń gbọ́ mi
ẹjọ́ ṣé àwọn èèyàn ṣì ń gbọ́ mi ẹjọ́ ṣé àwọn èèyàn ń gbọ́ mi mo fẹ́ rí i pé wọ́n ń gbọ́ mi ẹjọ́ ṣé àwọn èèyàn ṣì ń gbọ́ mi ẹjọ́ ẹ bá mi ẹ bá mi ẹ máa bá mi ẹ bá mi ẹ bá mi ẹ máa bá mi sọ yes táwọn èèyàn bá ṣì ń gbọ́. Gbogbo ẹ ti sú mi o. Ok, ẹ máa bá mi show love and like ẹ jẹ́ kí n mọ̀ bí àwọn èèyàn ń gbọ́ mi. Ẹ jọ ṣé àwọn èèyàn ṣì ń gbọ́ mi. Ẹ jọ ṣé àwọn èèyàn ṣì ń gbọ́ mi. Ẹ jọ ẹ máa bá mi show love and like. So àṣìṣe wa ara àṣìṣe àwọn baba ńlá wa ni pé wọ́n fún wa ní legacy pé ká máa bọ wọ́n. We honour them àwọn náà ń sìn wá àwa ò sìn wọn àwọn náà ń sìn wá because à ń rán wọn ṣẹ́ ni and we honour our ancestors a máa ṣọdún ká fi rántí àwọn baba ńlá wa so it's part of it pé so pé tó bá jẹ́ pé ipò ọba ni the only culture ipò ọba is just one aspect of it one aspect nìyẹn that is governance ni ipò ọba dúró fún so it's just one aspect of civilization táwọn baba ńlá wa build so if you are now praising just one aspect of the civilization and you are praising just one aspect of the civilization and you are calling the rest of the civilization àṣìṣe let me ask you ṣé ọmọ àwọn ancestors yẹn ni ẹ then ta ni baba ńlá ẹ nínú wọn náà that's the question we should be asking ourselves because tó bá sọ pé aláṣìṣe ni wá then Ògún aláṣìṣe ni Ṣàngó aláṣìṣe ni gbogbo àwọn bàbá wa àwọn patriarchs àwọn tán tẹlẹ̀ dó those who owns the land that tá à ń gbé lénìí aláṣìṣe ni gbogbo wọn ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ lọ ẹ̀jẹ̀. one of our tradition one of our culture in Yoruba land tí ó yẹ ká àdírẹ́sì irọ́ nígbà tí ìṣe mùsùlùmí ló sọ̀rọ̀ thank God Christian ni bàbá Ọbásanjọ́ báyìí o ká ní aṣíwájú president ló sọ̀rọ̀ báyìí ẹ̀yin tó jẹ́ wípé you cannot wait to attack Muslims you cannot wait to fight Muslims ẹ ti bẹ̀rẹ̀ mùsùlùmí tún ti dé o àwọn alákatakítí àwọn oníwàhálà. o ti sórí ọ̀rọ̀ tó sọ yẹn ṣó pé o ti ní bias your mind is already biased so ẹni tó bá dẹ̀ ti ní bias mind don't trust anybody ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí has nothing to do with religion kí ló ní ṣe pẹ̀lú religion this is an institution táwọn baba ńlá wa ṣe tí àwọn foreigner wá tí wọ́n try láti demonize even the institution ti Ìlọrin has been attacked wọ́n allow àwọn baba wa láti ní ọba ń bẹ̀ láti bí almost over 100 years láti lọ́ba nílọrin tó jẹ́ pé foreigner ló take over wá ní pé tó bá jẹ́ pé muslim ni Ọbásanjọ́ a máa sọ pé torí if he was a muslim gbogbo a máa sọ̀rọ̀ pé alákatakítí ni pé a máa sọ pé àwọn alákatakítí Pastor Gandhi ìgbà tí Pastor Gandhi jẹ ọba tí Pastor Gandhi gbé bible dání ṣé àwọn èèyàn ti complain àwọn èèyàn ti sọ̀rọ̀ lórí Pastor Gandhi tó gbé bíbélì dání so this thing has nothing to do with religion but ẹ̀yin muslim fẹ́ accept reality so pé alákatakítí òun ló fà á tí Ọbásanjọ́ fi ṣe bẹ́ẹ̀ bọ́ nítorí pé ó jẹ́ Christian sìn kò kí ń ṣe akatakítí. ẹ ti máa ṣùgbọ́n eléyìí báyìí kò sí ọ̀rọ̀ àbòsí ń bẹ̀ ká ní aṣíwájú president aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló sọ̀rọ̀ yìí báyìí ṣé ẹ ti mọ̀ pariwo ṣe bẹ́ẹ̀ sọ wípé wọ́n fẹ́ islamize country ni wọ́n fẹ́ islamize Nàìjíríà ni ẹgbẹ́ nǹkan tí aṣíwájú sọ Ọlọ́run ṣe báyìí Ọbásanjọ́. But àwọn oníṣẹ̀ṣe actually supported aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn oníṣẹ̀ṣe mélòó tó jẹ́ pé àwọn bàbá wa gan tó jẹ́ àgbà oníṣẹ̀ṣe mélòó ló wà ní Yorùbá nation wọn ò sí ní Yorùbá nation they were all supporters of aṣíwájú supporter aṣíwájú ni wọ́n gbogbo àwọn bàbá nínú ìṣẹ̀ṣe gbogbo wọn pátápátá náà support aṣíwájú Ahmed Tinubu èmi gan tí mo ń sọ̀rọ̀ yìí tí mo wà ní Yorùbá nation nígbà tó dé level kan
I actually supported Aṣáájú Tinubu, and I told people mo lè screen ó wà lórí fóònù mi àwọn messages tí mo send sí àwọn èèyàn l'Ondo State nígbà tó fẹ́ ṣe presidential election pé ọmọ ó sì Yorùbá nation ò dé o, gbogbo ẹ gbọ́dọ̀ dìbò fóbi o, Tinubu ní kẹ́ dìbò fún. Ìgbà tí Èkó tá rí green light, tá rí nǹkan tó ṣẹlẹ̀ l'Ékòó ipe àwọn Ìgbò wọ́n fẹ́ gba Èkó, àmọ́ wo bá ṣe ń pariwo káàkiri lórí Clubhouse, Àrẹ̀kúnmi àwọn èèyàn lọ sí Twitter, tá bẹ̀rẹ̀ sí ní pariwo lórí Clubhouse, tá bẹ̀rẹ̀ sí ní pariwo lórí Facebook ipe mistake tó ṣẹlẹ̀ ní Ìlọrin must not happen in Lagos. We all gave Baba Aṣíwájú full support. We all gave him full support. So ipe tó bá Joshua Ahmed, and we all know that Baba Aṣíwájú ìyàwó Baba Aṣíwájú Christian ìyàwó wọn náà. So tó bá jẹ́ pé Aṣíwájú jẹ́ Muslim tó jẹ́ fanatics, ṣé Aṣíwájú màmá lè bá Christian ìgbélé? Ìyàwó Aṣíwájú ṣe pastor in Redeem. So that show you the type of Muslim Aṣíwájú is. Ìyàwó Aṣíwájú is a pastor in Redeem. Pastor ní Redeem. And most of gbogbo àwa táwọn sọ̀rọ̀ pé bóyá àwọn kan alákatakítí, gbogbo ala ní Muslim ní family wa. We all have Muslim in our family. But àwọn èèyàn bá ń ṣe nǹkan tí ò dáa, we need to tell them. A ní sọ pé bóyá torí pé ó jẹ́ Christian àbí Muslim. Bàbá Adébóyè, wọ́n máa ń bú àìmọye àwọn tó ti bú Bàbá Adébóyè. Mi ò réyàn tó bú tó TB Joshua. Go to YouTube, àwọn youth wọ́n ń bú Olúkọ̀yà, wọ́n ń bú Adébóyè, wọ́n ń bú Kúmúyì. Nígbà tí Bàbá Adébóyè kú, tí ọmọ Bàbá Adébóyè kú, àwọn kan sọ lórí social media nígbà yẹn pé wọ́n ráwọn pastor tó tún sọ gan pé bàbá fọmọ ẹ̀rà rí ni. Bàbá ò lọ arrest wọn náà. Ìyàwó Bàbá Kúmúyì kú, wọ́n sọ pé bàbá yẹn wọ́n ní ṣe ló fi ìyàwó ẹ̀rà rí. The man never arrested anybody. But ẹ̀yin kí nǹkan tó ṣẹlẹ̀, even láàrin ara yín ẹ ti ń fọlọ́pàá gbéra yín tipẹ́. Fọlọ́pàá gbéra yín, wọ́n lọ gbé nígbà kan, mo rántí ìgbà yẹn mo sì máa ń follow SARS Jamiu Adégúnwà kó tó di pé ó wá bú mi tí mi ò fi tẹ̀lé mọ́, tí mi ò kí fi wo program ẹ̀ mọ́. Mo wo program yẹn lọ àárọ̀ kùtùkùtù ni wọ́n lọ jí tán lọ gbé SARS Jamiu Adégúnwà àgbà yẹn. Èmi ò mọ̀ bí tán gbé lọ o. Táwọn èèyàn sọ pé kí ìjọ tán wá lọ gbé Yàyà Gàmbàrí náà ńkọ́, tán lọ gbé Yàyà lọ sí tán gbé lọ sí Ọ̀ṣun State, tán lọ gbé látẹ̀kọ̀. So ẹ̀yin gan láàrin ara yín ẹ ti ń fọlọ́pàá gbéra yín káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ ń fọlọ́pàá gbéra yín. Ó di Christian mélòó tó lọ ń fọlọ́pàá gbéyàn kan yín pé bí ṣe wà ń sìn kí n lọ sí wájú former church mi kí n máa wá bú Jésù bẹ́ẹ̀, wọn ò ní fọlọ́pàá, wọn ò ní wá arrest mi. Kí n lọ síwájú former church mi kí wọ́n máa bú Jésù. Nǹkan tó máa ṣe fún mi ni pé wọ́n máa lọ máa pray fún mi ní church pé sister lágbájá kí ló wá ṣẹlẹ̀, àbí nǹkan wọ́n ti wà lára sister yìí ni pé kíní kan. But ẹ̀yin ọlọ́pàá lẹ́ máa fi gbéyàn káàkiri. Wọ́n sọ pé wọ́n ṣẹ́kẹ̀ ń ṣàkàtàkìtì nìyẹn. So this has nothing to do is nǹkan tó ń ṣẹlẹ̀ làwa address. Àwa ò wà bias. A ní àwọn Muslim tó jẹ́ pé orí wọn pé tán wà okay, who are not, tí wọn ò ṣe tó yẹ pé they are ọmọlúàbí Muslim. Gbogbo wa dẹ̀ sì jọ wà. Even ní Yorùbá nation tá à ń ṣé kò sáwọn Muslim bẹ́ẹ̀ ni? We have Muslim there. So and apart from that, aláwọn Muslim ní family, aláwọn Muslim lọ́rẹ̀ẹ́ tó dẹ̀ jẹ́ pé ọmọlúàbí ni wọ́n ń ṣe alákatakítí tí wọ́n aláwọn atúláwọn ọ̀nà tó yẹ pé àfáà gan ni wọ́n, tí wọ́n dẹ̀ create nuisance lórí social media. So tí nǹkan bá wrong, àwọn máa address nǹkan tó wrong. Ability to accept, téèyàn bá ti accept pé nǹkan tó ń ṣe ò dáa. When they criticize you sometimes, ìwọ ni kó reassess ara ẹ pé why are they criticizing me? Kí ni àwọn mistake tí mo ṣe? Then you use it to change for better. So now tagging that nítorí pé Ọbásanjọ́ ti jẹ́ Christian, nítorí pé Ṣèyí Mákindé ti jẹ́ Christian, òun ni ò ṣe jẹ́ káwọn oníṣẹ̀ṣe lè sọ̀rọ̀. Nítorí kí yẹn ní ṣe ń bẹ̀? Ṣé kò ń ṣe
ṣebí ṣe oníṣẹ̀ṣe ti jẹ́ Christian torí pé Aṣíwájú ti jẹ́ kínní tí Ọbásanjọ́ ti jẹ́ Christian all because of, so that has shown but you've already have a biased mind. You've already have a biased mind. Yes, against oníṣẹ̀ṣe now, and in the first term kò sọ pé káwa Christian àwa Muslim àwọn oníṣẹ̀ṣe kí gbogbo àjọ sowọ́pọ̀ kájọ àdírẹ́sì issue tó wà on the ground. Kájọ sowọ́pọ̀ kájọ àdírẹ́sì issue tó wà on the ground. But already you've had a biased mind against two now, Christian and Muslim. You've already had a biased mind against Muslim and Christian. So which means that unity you want us to do is based on hypocrisy. After tabati just ṣe we start again. That's not the kind of love. That's not the kind of life táwọn bàbá wa live. Àwọn bàbá wa ló gba Islam, àwọn bàbá wa ló gba Christianity, and they live in peace with oníṣẹ̀ṣe, Christian and Muslim. Then they live in peace. Gbogbo wa la grow up láti rí nǹkan báyìí ní kékeré. We've never experienced all this before. So if all this is happening now, tí gbogbo wa bá dákẹ́ tá bá sọ̀rọ̀, what is going to happen to our future generation? Gbogbo wa la mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Afghanistan, gbogbo wa la mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní Syria, a mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní Iraq. Ọjọ́ kan náà ló bẹ̀rẹ̀. It started one day. Kò ń ṣọjọ́ tí wọ́n di Muslim nínú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí wọn. It started one day ní gbogbo region yẹn. Ọjọ́ kan ló start ní gbogbo region yẹn. And tó bá yẹ pé bóyá ńgbà tó bẹ̀rẹ̀ ńgbà yẹn, táwọn àwọn ará ìlú yẹn, àwọn elders ńgbà yẹn tó ń bẹ̀rẹ̀ níṣojú wọn, bóyá tán bá ké gbàjarè tán address ẹ̀, bóyá irú nǹkan bẹ́ẹ̀ yẹn ìbá má ṣẹlẹ̀ lénìí. But torí pé àwọn yẹn ignore pé kò lè kíní kan. But what is happening there today? Kí ló ń ṣẹlẹ̀ ní Afghanistan lénìí? Kí ló ń ṣẹlẹ̀ ní Syria? Tí nǹkan bá ṣe pé àwọn Western world tó gba àwọn sílé, tó gba àwọn Syria, tó gba àwọn sílé, even Saudi Arabia ò gbà wọ́n. Ìgbà tó ṣẹlẹ̀ ní Syria last, Saudi ò gbà wọ́n. Àwọn German wọ́n sọ fún Saudi Arabia pé àwọn máa kọ́ big mosque fún àwọn pé kán gba àwọn Emirates nation. Wọ́n ní kó máa kọ́ mọ́ṣáláṣí fún àwọn Syrian ní big mosque fún wọn. Àwọn dẹ̀ máa tọ́jú wọn bẹ́ẹ̀, wọ́n máa fún wọn ní owó. Kán fún wọn ní asylum. Wọ́n ò fún wọn. They didn't give them. Wọ́n ò fún wọn asylum. Àwọn Western world ló ṣẹ̀ṣẹ̀ wá save, ló ṣẹ̀ṣẹ̀ wá kó, ló ṣẹ̀ṣẹ̀ gba àwọn people yẹn as asylum. Àwọn míì gan ibi tán ti ń sá àsálà fẹ́mi wọn, àìmọye àwọn tó kú sórí omi. Torí bí boat báyìí ni wọ́n fi ń escape. Tẹ́yàn bá wo àwọn videos yẹn gbà yẹn, ibi tí àwọn míì lọ há sí. Àìmọye àwọn tó kú in the course of running for their life torí nǹkan tó ń ṣẹlẹ̀. But tó bá yẹ pé wọ́n address ẹ̀ bí a ṣe ń bẹ̀rẹ̀ sí, bó ṣe ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ wa náà wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ sí. Bẹ́ẹ̀ náà ló ṣe bẹ̀rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ níbẹ̀ yẹn. Wọ́n ní kú tó ń pojú gbà ẹni, òwe ló ń pa fún ni. Ṣé ọjọ́ kan náà làwọn àwọn ní north náà di pé kán máa dáná sùn yàn, kán máa sọ̀yàn lókò pa? Ṣé ọjọ́ kan ló bẹ̀rẹ̀ ń bẹ̀? Tó bá jẹ́ pé ńgbà tí irú kinní yẹn náà fẹ́ bẹ̀rẹ̀ ní north, táwọn ará ilẹ̀ Haúsá yẹn náà táwọn bá tètè protest ńgbà yẹn, kán tètè stop kinní yẹn, irú kan bẹ́ẹ̀ yẹn lè má ṣẹlẹ̀ léni. So ńgbà tí àwọn èèyàn náà ti ń rí sign wípé we are getting to extremism, so káwọn èèyàn má sọ̀rọ̀, so káwọn èèyàn kúkú wá di extremist, so gbà tí the worst yẹn bá wá ṣẹlẹ̀, ṣé yẹn kọ́ ló burú jù ni? Òyìnbó gan sọ pé prevention is better than cure. The former president, member of PDP party, at the same time a Christian. Gbogbo yín wá dákẹ́ ṣíún, ẹ lè sọ̀rọ̀. Ó ṣe jẹ́ wípé solidarity àti activism ti yín kò bẹ́ẹ̀ lórí sí. PDP ò ní kankan ṣe, PDP ní Ṣèyí Mákindé, ṣèbí Tinubu ní Ṣèyí Mákindé support. Tí Ọbásanjọ́ ò bá support, bàbá Ọbásanjọ́ kò support Tinubu. Gbogbo wa la bínú sí bàbá Ọbásanjọ́ nígbà election. Báwo lèèyàn ṣe máa fi èèyàn títí ẹ̀ sílẹ̀ tá lọ máa support Igbo? Yes, gbogbo wa la later realize gbogbo propaganda against Tinubu ni pé it's an attack on our race as well, because Tinubu is the strongest politician
in our time. And wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n mọ weight Tinubu, and that the only way is to bring Tinubu's down. Wọ́n fẹ́ gba Èkó, wọ́n dẹ̀ fẹ́ gba gbogbo ilẹ̀ South West. Tó bá dẹ̀ bring Tinubu down, wọn ò lè rí ṣe. We all know this. So ìwọ kọ́ ló ṣe máa sọ yẹn fún wa. Èmi ò ṣe politician, mi ò ní party, I don't have, mi ò ní party, mi ò ní ìwé party, mi tẹ̀lé ṣe báwọn ṣe politics, orí politician wọn, mi ò like style wọn. Mi ò, àmọ́ ní àwọn ẹ̀gbọ́n tó ṣe politics kékeré. Ìgbà tí mo dẹ̀ ti fi mí ṣe presiding officer, tí mo ti rí ìwà àwọn politician in the 80s, mo sọ pé mi ò lè ṣe politician láéláé. I will never be a politician. But we all know, gbogbo wa la mọ̀. A mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ńgbà yẹn. And gbogbo wa la support ní òmìnira ọmọ Odùduwà, àwùjọ Yorùbá. We all supported tájọ wa ní Yorùbá. Even think Yorùbá first. Even Yorùbá nation on Clubhouse. Gbogbo wa pátápátá. Everybody change the voice. Gbogbo wa la fún Aṣíwájú ní support. Gbogbo wa la fún Jídé Sanwó-Olú ní support. Tó jẹ́ pé ìgbà tí victory yẹn dé, inú gbogbo wa ń dùn ni. So eléyìí ń sọ̀rọ̀ bóyá PDP ọ̀nà kìíní. Why tí Gómìnà Ṣèyí Mákindé, why tó ṣe support Aṣíwájú Ahmed Tinubu, tí ó ṣe support Àtíkù tó jẹ́ PDP candidate. Charity, ó ṣe jẹ́ orí ọ̀tẹ̀lẹ̀ tí máa ń ṣe activism ti yín. Ṣòwòrẹ́ òrèlè yìí. Ṣòwòrẹ́ òrèlè yìí o. Ó ṣe jẹ́ orí ọ̀tẹ̀ ìbàjẹ́ àbòsí ni àti ó ní pé èmi kan àmàna activist ni mí, mò ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn. Òun ni So that means pé so Adam, ṣé o ò gbọ́ bí bọ̀bọ́ yìí ṣe sọ pé báwọn ṣe kidnap Tani Olohun? Ṣòwòrẹ́ òrèlè yìí, o ò gbọ́ voice message oníyàwó mẹ́ta bó ṣe lo tó sọ pé olóhùn jẹ́ Fátúndé, ó tún jẹ́ printer, tó lọ darapọ̀ mọ́ group Tani Olohun, tó tan Tani Olohun jẹ́ pé àwọn fẹ́ ṣe àwọn máa support ẹ̀ fún ìṣẹ̀ṣẹ̀dè, wọ́n fẹ́ bá ṣe 200 t-shirt tó máa pín fáwọn èèyàn tó máa wọ̀ lọ́jọ́ yẹn. Tẹ́lẹ̀ sọ pé wọ́n máa ṣe aṣọ fún tó máa wọ̀ fún ìṣẹ̀ṣẹ̀dè. Wọ́n dẹ̀ fóònù ẹ̀ pé kó wá gba nǹkan tí wọ́n ti bá ṣe, wọ́n dẹ̀ ti bẹ̀ gbé láti Ìbàdàn. So kí ló wà justify nínú yẹn? Ṣebí Tani Olohun níbi tó ń gbé, nígbà tó wọ́n ní warrant tó fẹ́ fi gbé, kí ló dé tí wọ́n ṣe lọ́lé ẹ̀ kan lọ gbé? So Ṣòwòrẹ́ ò rí ti Ọbásanjọ́ tí ó insult àwọn ọba, ṣùgbọ́n ó lè jà fún Tani Olohun. Bọ́ Ṣòwòrẹ́ ó sọ nínú program ẹ̀. Ṣòwòrẹ́ ní pé tó bá jẹ́ Muslim ló fẹ́ cheat, ó lóun máa jà fún Muslim. Tó bá jẹ́ Christian ló fẹ́ cheat, ó lóun máa jà fún Christian. Ṣòwòrẹ́ ò kì í ṣe oníṣẹ̀ṣe. Ohun tó bá jẹ́ Muslim ló máa cheat, ó lóun á jà fún Muslim. Tó bá jẹ́ Christian ló fẹ́ cheat, òun máa jà fún Christian. Tó bá jẹ́ oníṣẹ̀ṣe ló fẹ́ cheat, òun máa jà fún oníṣẹ̀ṣe. Iṣẹ́ tòun ni kóun jà fún ẹ̀tọ́ ọmọ yẹn. Everybody ló ní right láti sin nǹkan tó wù. Tó bá wù mí lọ́la, mo lè sọ fún mo fẹ́ máa sin pen mi. Kò sí anybody tó ní right láti sọ fún mi pé nǹkan báyìí ni mo lè sìn. Láti ẹ̀ ti invent hellfire fún mi is bully ni now. Láti sọ fún mi pé tí bá tẹ̀lé àwọn baba ńlá mi, wípé mo máa lọ sí hellfire, àbí pé tí bá sọ pé mo fẹ́ máa sin òkúta, kí n sọ pé mo fẹ́ máa sin igi, pé mo lọ, is a bully. Mi ò need any guidance. Mi ò need, that bully is coming to a foreign world, coming from a foreign world now. So is a bully. Bully ni. Is a bully ni now. Deny me of my own freedom practice. You don't need to force me into practicing any religion. Mo ní right láti choose nǹkan tó wù mí. Mo ní right láti choose nǹkan tó wù mí. Mo ní right láti choose nǹkan tó wù mí. You don't have right to even tell me pé nǹkan báyìí ni mo gbọ́dọ̀ ṣe. No. You don't even have right to judge me. So Ṣòwòrẹ́ ò kì í ṣe oníṣẹ̀ṣe. He is not oníṣẹ̀ṣe. Kò ṣe oníṣẹ̀ṣe ní Ṣòwòrẹ́. Presidential aspirant ni, as an activist. So kò rí ọ̀rọ̀ Ọbásanjọ́, kò rí ọ̀rọ̀ àwọn ọba. Mo máa tó sọ̀rọ̀ mi. Ṣe lè fẹsẹ̀ múlẹ̀ because
on sincerity. They are doing it based on their selfish agenda and hatred for particular set of people. Ẹ̀yin aláṣìṣe bọ́ síta báyìí kẹlẹ́ fẹ́ gbèjà àwọn ọba aládé. ìṣòro ọ̀rọ̀ tó sọ mẹ́rin ní àwọn aláṣìṣe wọn ò bọ́ síta kó wá gbèjà wọn sọ àwọn bàbá ẹlẹ́bù ìbọn àwọn bàbá ọba ìlú àgbáyé àwọn bàbá Fálérè all of them they are all aláṣìṣe wọn ò jáde kó máa ná fẹ́ wá gbèjà àwọn ọba aládé. Let's quickly. Ẹ̀yin aláṣìṣe bọ́ síta báyìí mo ti expect kẹ́ ẹ máa ṣe Ọlọ́run lórí ọ̀rọ̀ yìí tí ẹ̀yin aláṣìṣe bá fi lè jáde tẹ́ ẹ bá lẹ́ẹ̀ní gbà lórí ọ̀rọ̀ yìí Ọlọ́run máa support yín mo lè dọ̀rẹ́ yín. àbí ọba president Ọbásanjọ́ tó sọ̀rọ̀ ní ìsìn. kò sí bá tiẹ̀ ṣe a lè bá ẹ̀ṣọ́ rẹ̀ ń sìn because o fẹ́ lò wá kó dump wa o ti sọ tẹ́lẹ̀ yìí pé tá a bá jọ ṣọ onítàkájọ jàjà yìí tán olúkálukú tún ká tún padà sí máa jà náà ó sọ pé tá a bá dìde o tá a bá support issue yìí o you are going to become our friend lórí kíni yẹn. This institution is part of our royal throne is part of our ìṣẹ̀ṣe that is very important to àwa gangan oníṣẹ̀ṣe àwa tá a gbé ṣẹ̀ṣe dání ó important sí àwa gan ju Christian àti Muslim lọ. Yes, because that institution is already bastardized. Ó dẹ̀ jẹ́ ọgbẹ́ ọkàn fún wa tí à ń rò tó yẹ pé gbogbo èrò wa gbogbo ìwúre wa òun ni pé kí ìpìlẹ̀ ọ̀rọ̀ ìyàwó ẹ̀kọ́ everything about us is that kí institution yìí kó lè receive life padà ìyẹn ni the greatest joy gbogbo wa òun ni olórí ayọ̀ wa and that is what we are working towards. Ta dẹ̀ mọ̀ pé ọjọ́ kankan ni institution yẹn bàjẹ́ so with tá bá ń ṣe lọ báyìí that institution ó máa recover ó máa get ara ẹ̀ back so gbogbo eléyìí là ń ṣe so pé àwa aláṣìṣe kò lè dún ìwọ tó àwa. Yes, àwa aláṣìṣe because ara àṣìṣe àwọn bàbá wa òun ni royal throne yẹn kò ní kankan ṣe pẹ̀lú Islam kò ní kankan ṣe pẹ̀lú Christianity àwọn àṣìṣe àwọn ancestors wa Ọbàtálá aládé ṣẹ̀ṣẹ̀ fún Ọ̀rúnmìlà òun ló ládé àrè Ọbàtálá Odùduwà ló ládé àrè Ọbàtálá ló ládé ṣẹ̀ṣẹ̀ fún aládé Idẹ òun ni Ọ̀rúnmìlà òrìṣà oko ládé èṣù ní adé gbogbo ọlọ́ni adé gbogbo wọn ni ọmọ wọn jẹ ọba káàkiri gbogbo ilẹ̀ káàrọ̀ àjèrè kò ń ṣòdúdúwà nìkan ṣoṣo lọ́ba torí gbogbo ìtàn irọ́ ta kà ní skul yẹn ìtàn tí àwọn colonial kọ ni so gbogbo àwọn bàbá wa ló ní adé so and gbogbo wọn institution yẹn ó mátà sí wa gan àfi ọmọ àlè ilẹ̀ káàrọ̀ àjèrè nìkan ṣoṣo òun ni institution yẹn ò nítumọ̀ sí òun ló máa wò pé kí institution yẹn kó dorí kodò because a mọ̀ pé tí institution yẹn tó bá ti dojú bolẹ̀ àti finish nìyẹn so wípé àwa aláṣìṣe a ṣe kinní kan a ṣe kankan a ṣe kókó a ṣe gbàgbà a ṣe ó yẹ tàbá ti lè dìde tàbá bú Ọbásanjọ́ dáadáa tàbá bú Ọbásanjọ́ ta fáyà ẹ̀tàn you are going to be our friend. Àwa aláṣìṣe náà àwa náà dẹ́kọ̀ọ́ alẹ́kọ̀ọ́ Ifá sọ pé wà fún wa pé wọ́n yin lè bú àgbà so àwa aláṣìṣe dẹ̀ a máa tún ro nǹkan ká tó ṣe kí ló bring nǹkan tí Ọbásanjọ́ ṣe yìí kí ló fa ẹ̀gbin bá royal throne wa gbogbo ẹ̀gbin tó kan orí ìta àwọn bàbá wa lénìí àwọn tó kó wa lẹ́rú àwọn náà ti ṣe program yẹn sílẹ̀ nǹkan táwa lè bá bàbá sọ number one tí bàbá bá sọ pé ìran kan ń lọ ìran kan ń bọ̀ ipò tó dúró títí ni tó jẹ́ pé tọ́ba kan ò bá kú ọba mi ò kì í jẹ ọba mi tó bá kú ọba mi ò kì í jẹ so bàbá wa ni àwọn ọba wa jẹ́ but àrólé àwọn bàbá wa ni àwọn ọba wa jẹ́ but ọba mélòó ló ń ṣojú àwọn bàbá wa lẹ́nu
àwọn bá wá ojú Muhammed àtọjú Jésù náà ń ṣe wọn ò ṣojú àwọn ancestors wọn ò ṣe ojú àwọn ancestors. Ifá sọ pé Èjì Ògbè ló sọ bẹ́ẹ̀ fún wa o. Wọ́n ní àwọn ọba àjàláyé nígbà náà adífá fún wọn lóde àgbàláyé nígbà tí àwọn ọba àjàláyé tí wọ́n kọ ìsìn ọ̀pẹ̀ sílẹ̀ tí wọ́n láwọn ò gbọ́ ti Ifá mọ́ Ifá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀sìn. Àwọn oróde àjàláyé wọ́n sọ àwọn ọba òde àjàláyé nígbà náà wọ́n wá ríra wọn wọ́n gbéra wọn ga wọ́n sọ pé ẹnu àgbà ń rùn wọ́n sọ pé báwo ni ti Ifá ti jẹ́ báwo ni ti ọ̀pẹ̀lẹ̀ ti jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí í ṣèfẹ́ inú ara wọn bí àwọn ọba wa ṣe ń sìn. Ìgbà tó yá àwọn ọba òde àjàláyé wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀sìn káàkiri. Èmi yìí mo ti sọ lórí program mi several times pé ẹ̀yin ọba ẹ tún kíru eléyìí tó ṣẹlẹ̀ kíru eléyìí má bàa ṣẹlẹ̀ ni ẹ̀yin ọba wa ẹ dìde ẹ ṣe àtúnṣe torí pé àwọn nǹkan tá à ń fọ̀ sí kò dáa. Táwọn ọba wa tó bá fira wọn sí àyè tó yẹ kó fira wọn sí bàbá Ọbásanjọ́ kò ní rí wọn fín. So àdírẹ́sì kìíní dáadáa àwọn ọba yìí máa lọ kúnlẹ̀ ní church síwájú pásítọ̀. Àwọn ọba wọ́n máa lọ kúnlẹ̀ síwájú pásítọ̀ ní church. A ti rí fídíò ọba tó ń tẹ piano a rí fídíò ọba tí wọ́n gbọ́wọ́ lórí ẹ̀ tó gbádé sórí tó ń tan gọ̀rọ̀gọ̀rọ̀gọ̀rọ̀ tó ń ṣe ṣókòrò bòbòbòbò tí pásítọ̀ ń ṣe ṣókòrò bòbòbòbò sí. A rí fídíò ọba tóun àti ìyàwó ẹ̀ tó ń lọ kú ìyàwó méjèèjì tó ń lọ kúnlẹ̀ síwájú ọba ní tó ń lọ kúnlẹ̀ sí iwájú pásítọ̀ ní church tí pásítọ̀ ń gbé ọba lé wọn lórí. Ó wà lára nǹkan tí ṣe lo fídíò yìí àwọn ọba ní Redeem Camp tí bàbá Adébóyè sọ fún wọn pé kí wọ́n ju ìrùkẹ̀rẹ̀ wọn sílẹ̀ fún Jésù. Tí ọba ṣe odindi ọba aládé tó ṣí adé orí ẹ̀. Àwọn ọba gan ń ṣe nǹkan èèwọ̀. Ifá sọ pé ẹnìkan ò kí ń gbèjà èèwọ̀ ló máa ń gbèjà rẹ̀. Correction táwa ń ṣe nìyẹn tẹ́ sọ pé à ń criticize. Correction làwa ṣe àwa wá criticize nítorí pé a ò gbogbo a ní knowledge Ifá a mọ̀ kankan pa Ifá. Inú Islam àti Christianity nìkan ṣoṣo la mọ̀ a mọ̀ kankan. Ìgbà tá a padà wálé la wá rí pé Ifá yìí òun la tọ́nà àwọn bàbá wa la bẹ̀rẹ̀ sí ní ka àwọn ìtàn inú Ifá la dẹ̀ rí pé ìmájẹ̀mú t'Olódùmarè bá ti ní májẹ̀mú àwọn onílẹ̀ kò ṣe ń parẹ́ ìran yẹn ló máa jìyà. Àsìgbà yẹn náà la dẹ̀ ti dé tá à ń bá àwọn èèyàn wa sọ̀rọ̀ tá à ń bá wọn sọ̀rọ̀ àwọn ọba tó ń sọ yìí mélòó ló wọ̀pọ̀ bí nínú wọn mélòó ni ọba gidi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa yìí ló jẹ́ pé látìgbà tán ti jẹ ọba fámìlì tán ti jọba ti dàrú tó jẹ́ pé wọ́n ní case tán tún lọ hide sábẹ́ government tán máa lobby pẹ̀lú àwọn civils àwọn governors wípé kán má bàa yọ àwọn kúrò lórí àpèrè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn báyìí kò ń ṣe Fá ló mú wọn o gọ́ọ̀mẹ̀ntì ló mú wọn síbẹ̀ o nǹkan tó fi ń jẹ́ ọba wọn ò ṣe kí náà fi ń sọ pọ́ba nílẹ̀ Káàárọ̀-o-ò-jíire ọba máa wọ̀ pẹ̀bí á ṣe orò ọba pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yìí ìṣẹ̀ṣe ìlú wọ́n ti pátì wọn ò ṣe mọ́. Nǹkan táwọn bàbá wa máa ń ṣe tí ìlú fi ń tùbà tí ìlú fi ń tùṣẹ́ wọn ò ṣe mọ́. Wọ́n ní wọn Ifá ló sọ fún wa pé wọn kì í jẹ méjì lọ́ba àlàdé a máa ń sọ èmi ò mọ̀ pé ìtàn yẹn inú Ifá ló wà. Ní abà àlàdé ní ìgbà ìwáṣẹ̀ nǹkan ẹyọ kan náà máa ń jẹ ń bẹ̀ wọn ò ń jẹ tí èèyàn sìn tẹ́bí bá ń pààyàn tó ń gbẹ́ngbẹ́ tó bá dọ́bà abà àlàdé ó máa píìkì option kan ni kídà kò jẹun ọ̀ kò bomi wọn ń jẹ nǹkan méjì lábà ẹ̀ òun náà ṣe wọ́n sọ pé a kì í jẹ méjì lábà àlàdé. So àwọn ọba wa wọn ò jẹ méjì lábà àlàdé àwọn ọba wa ò rẹ́spẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pọ̀ jù ni a ṣe láwọn ọba gidi o tó ń respect institution because èmi fún respect fún àwọn ọmọ ọlọ́fin ògún fún mi níre I gave respect to them àwọn ọba Èkó
I have respect unto them. Àwọn ọba mo respect ọwọ́ àlè Ìkàrẹ́ Àkókó àti àwọn ọba míì bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n dúró déédéé. But àwọn ọba wa mélòó ló ń pọ́n àpèrè yẹn lé? Ọba mélòó ló ń pọ́n àpèrè yẹn lé? Pa ọba Gandhi, dádì tó ṣẹ̀ṣẹ̀ jọba ń sìn, bíbélì náà gbélé lọ́wọ́. Instead kó lọ máa ka odù Ifá tó gáìdì àwọn baba ńlá ẹ̀, báwo ló ṣe máa fi ìtàn Israel rán ní ìtàn ilẹ̀ káàárọ̀ àjíire? Ṣé èèyàn lè máa fi ìtàn Chinese rán ní ìtàn wa, àbí èèyàn lè máa fi ìtàn India rán ní ìtàn wa? Bí ìtàn àwọn Israel àti ìtàn àwọn Arab ṣe rí sí wa nìyẹn. A ní anything pẹ̀lú wọn. We don't have any bloodline with them. The fact that wọ́n translate ẹ̀sìn wọn sédè wa does not mean we are related to them, does not mean we are family. No. The mere fact that their religion was translated to our language does not actually mean that we are related. Does not actually mean that we have same bloodline with them. We don't have it. Because everybody doing it is not doing it based on sincerity. They are doing it based on their selfish agenda and hatred for particular set of people. Ẹ̀yin aláṣìṣe bọ́ síta báyìí kẹlẹ́ fẹ́ gbèjà àwọn ọba aládé. Ẹ̀yin aláṣìṣe bọ́ síta báyìí mo ti expect kẹ́ ẹ máa ṣe Ọlọ́run lórí ọ̀rọ̀ yìí tí ẹ̀yin aláṣìṣe bá fi lè jáde tẹ́ ẹ bá lẹ̀ nígbà lórí ọ̀rọ̀ yìí Ọlọ́run máa support yín mo lè dọ̀rẹ́ yín. Àbí ọba President Obasanjo tó sọ̀rọ̀ ní ìsìn ṣebí gọ́vnà Ṣèyí Mákindé wà lórí ìjókòó ṣebí Christian ní gọ́vnà Ṣèyí Mákindé kábà sọ wípé àwọn mùsùlùmí but that is what I'm telling you. Ifá sọ pé tóbìnrin bá rí ejò tọkùnrin bá rí ejò tóbìnrin bá pa ohun tẹ́jọ bá ti kó àbùṣebùṣe ẹ̀yin tẹ́ ẹ kì í ṣàṣìṣe yẹn ẹ lè groom ara yín náà kẹkọjú ìjà kẹtẹ fà wá láṣìṣe yẹn sílẹ̀ káàtẹ máa wò yín báyìí pé a fẹ́ wo itú tí àwọn tó pé àwọn tí ò kì í ṣàṣìṣe ẹ̀wọ̀n pé àwọn tó ń ṣàṣìṣe àti àwọn tó ẹjọ́ ẹ̀rọ owó ló tẹ̀ wà lẹ́nu aláṣìṣe fẹ́ sọ ọ̀rọ̀ owó náà láṣẹ ẹ̀yin tẹ́ pé yẹn ẹ kóra yín jọ ẹ̀yin tẹ́ pé tẹ́ kóra yín jọ yẹn ẹ take matter up káwa aláṣìṣe ká máa wò yín báyìí ká tiẹ̀ máa kọ́ ẹ̀kọ́ lára yín. Yes ẹ take ẹ̀ up kí àwọn aláṣìṣe kí a máa kọ́ ẹ̀hó Wàsíù ó polúwo lórúkọ kí àwọn aláṣìṣe kí a máa kọ́ ẹ̀kọ́ ní ara yín ẹ̀yin tẹ́ ẹ kì í ṣàṣìṣe yẹn ẹ̀yin tẹ́ ẹ pé yẹn ẹ kóra yín jọ kẹ wá take matter up ẹ̀yin tẹ́ ẹ kì í ṣàṣìṣe ẹ pọ̀ náà lórí social media tó ń ṣe program tẹ́jọ ń ṣe tó ẹ kóra yín jọ kẹjọ ṣe show fún Ọbásanjọ́ ẹ jẹ́ ká tiẹ̀ kọ́ ẹ̀kọ́ lára yín yes ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ lára yín. àwọn ẹ̀tọ́ ọmọ ènìyàn tẹ́ ẹ lẹ́ ń béèrè fún ṣé lórí òótọ́ ni àbí lórí àbòsí àwọn mùsùlùmí lè fẹ́ rí àwọn mùsùlùmí nìkan lálákatakítí àwọn mùsùlùmí nìkan ló ń dà lóru lọ́dọ̀ tiyín àwọn tó sọ ilé ní ìsìn. so ẹ̀tọ́ pé a fẹ́ bọ Yemọja ṣé lórí òótọ́ ni ṣé Yemọja ò kì í ṣòrìṣà wa ni ẹ̀tọ́ pé a fẹ́ ṣe ìṣẹ̀ṣẹ̀dè ṣé lórí òótọ́ ni ìṣẹ̀ṣẹ̀dè wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́ Christian lọ́lídé Muslim lọ́lídé àwọn oníṣẹ̀ṣe béèrè fún public holiday oníṣẹ̀ṣẹ̀dè ò béèrè tipẹ́tipẹ́ bàbá Rauf Arẹ́gbẹ́ṣọlá ló kọ́kọ́ fún àwọn oníṣẹ̀ṣe ní public holiday bàbá dáadáa Kẹ́mi Ọláògùn kó tó kan àwọn tó kù kí là ń try láti sọ ni pé wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́ oníṣẹ̀ṣe ò béèrè public holiday ṣáwọn ẹ̀tọ́ yẹn pé oníṣẹ̀ṣe o wọ́n ní right láti ṣe ẹ̀sìn wọn nílẹ̀ bàbá wọn báwo nìyẹn ṣe wá dàbò sí báwo ló ṣe di àbòsí pé nǹkan tó ń ṣe nílùú àwọn kan dé wọ́n ní wọn gbọ́dọ̀ ṣe mọ́ oníṣẹ̀ṣe dẹ̀ sọ pé wọ́n fẹ́ kí ìjọba Nàìjíríà dẹ̀ sọ pé olúkálukú lè ṣe nǹkan tó wù so oníṣẹ̀ṣe dẹ̀ sọ pé tẹ́ ẹ̀ bá fi àyè gbà wá ẹ jẹ́ ká kúkú take up legally ká fi òfin ìlú ká fi tẹ̀ nítorí pé òfin sọ pé a lè ṣe nǹkan tó wù wá
so pé kájà fún ẹ̀tọ́ wa so báwo nìyẹn ṣe dàbò sí I don't understand kò yé mi o. ẹ̀yin Yorùbá nation mo ti rò wípé ó ti yẹ kẹ́ ẹ bọ́ síta báyìí kẹ́ ẹ máa sọ̀rọ̀ wípé kí ni rọ́bìṣì tí bàbá yìí sọ kẹ́ lẹ́ẹ̀ni gbà ó ti yẹ kẹ́ ẹ máa sọ fún àwọn youth wípé ẹ fẹ́ dá agbára pàbí kì í ṣe nǹkan tí Sunday Igboho jáde fún rẹ̀ ó lóun fẹ́ dá agbára padà sọ́dọ̀ àwọn ọba. But gba ti Yorùbá nation náà mo rántí pé ìgbà tí àwọn ọmọ Ìyẹ́ Onítìrí tán lọ announce ní radio station ìwọ wà lára àwọn tó kọ́kọ́ blue ẹ̀ pé àwọn ọmọ Sunday Igboho wọ́n ti fẹ́ dájọba rú o wọ́n fẹ́ ṣe kinní kan rú o wọ́n fẹ́ ṣe so now telling us that àwa Yorùbá nation ó yẹ ká ti jáde ó yẹ ká ti ṣe léè ó yẹ ká ti ṣe léè ó yẹ ká ti ṣe léè there was even a show you did pé from Yorùbá nation kò ìṣẹ̀ṣe náà ó yẹ ká ti jà ó yẹ ká ṣe àkọ́ tí olóyè Ìgbòho tó ń jà fún nìyẹn yes nǹkan tó olóyè Ìgbòho ń jà fún nìyẹn but nǹkan tí olóyè Ìgbòho ó ń jà fún èròǹgbà gbogbo wa ní wípé kí institution yẹn kó padà sí bó ṣe yẹ kó rí kí nítorí pé institution yẹn iyì àwa ọmọ aládé ni iyì wa ni iyì àwa ọmọ aládé ni so and this is what we are all fighting for this is what we are fighting for but you have never been part of that support and now saying that ó yẹ ká ti dàrú ó yẹ ká ti it's just like manipulating us because ẹ̀yin aláṣìṣe làwa ẹ̀yin tẹ́ ẹ̀ ní àṣìṣe rárá àwa Yorùbá nation aláṣìṣe ni wá so àti àwọn oníṣẹ̀ṣe aláṣìṣe ni gbogbo wa ẹ̀yin tẹ́ ẹ̀ láṣìṣe yẹn kò sí kan tó bad náà tí gbogbo yín bá dìde tẹ́ bá tiẹ̀ kọjú ìjà sí wa kí a máa wò yín báyìí pé àwọn part kan náà lára wa àwọn náà ń jàjà yín sí i pé yes ọkẹ tẹ́ bá wá ṣe débì kan ìwà náà wá dìde àwa darapọ̀ mọ́ yín pé this one ó ti pọ̀jù fóbìnrin let's do it ẹ jẹ́ oorun ti fẹ́ máa kún. ó lóun fẹ́ ní kán dá agbára padà sọ́bà àwọn aládé ó ní wọ́n ti rí àwọn ọba aládé wa fín lẹ́gẹ̀sì Sunday Igboho rèé ẹ̀yin Yorùbá nation tá ì ṣe léde what are you looking at? What are you looking at? What are you waiting for? Gbogbo Freeta ni Ọlọ́run gang when are you going to say no? You are going to sue Obasanjo for what he just did to your kings. Oyè tẹ́ ẹ fún Ọbásanjọ́ ìgbà wo lẹ máa competition tẹ́ ẹ máa ní kó gbà ó lọ́wọ́ ẹ̀ àwọn ọba tó fún ní chieftaincy title ní ilẹ̀ Yorùbá àwọn ló kọ̀ máa ń torí ẹdídé àmì ìgbọ́rí orí mi mo fi mí ṣẹ̀sín. Látijọ́ táláyé ti dáyé ni mo ti gbọ́ tó ti ń pòwe wọ́n ní tán bá bú ọba lẹ́yìn ẹ̀ wọ́n ní tán bá bú kábíyèsí lẹ́yìn ẹ̀ wọ́n ní tán bá dé iwájú ẹ̀ wọ́n ní wọ́n á ṣe kábíyèsí ni o wọ́n ní ẹ̀yìn náà ti ń bú ọba ojú yín gbangba ẹ̀yin tẹ́ ẹ sọ wípé ẹ fẹ́ uphold tẹ́lẹ̀ ẹ fẹ́ uphold culture àwọn àbíṣe Ìlọrin náà tuntun rí dínkù ọba báyìí ẹ pariwo Ìlọrin kì í ṣèlú Fúlàní ìlú àwọn ọmọ Yorùbá ni ẹ̀yà ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn ẹ lọ gba Ìlọrin ẹ kọ́kọ́ gbára yín lọ́wọ́ Ọbásanjọ́ báyìí. ẹ wọ́n jà kẹ́tó lọ kojú àwọn Ìlọrin kẹ́tó bàbá yìí. èyí tó ń sọ yẹn kò relevant sí wa it's not relevant to us kò relevant even tí Ọbásanjọ́ bá ṣe mistake àwọn àgbààgbà wọ́n mọ bó ṣe máa bá sọ̀rọ̀ tó máa apologize tó dẹ̀ máa túbá pẹ̀lú àwọn ọba Ọbásanjọ́ let me tell you something what you don't know today ìgbà tí àwọn ọba Ogun State tí wọ́n fẹ́ da ojú ìjọba bolẹ̀ ní Ogun State Ọbásanjọ́ ló save institution yẹn institution tí àwọn ọba Ogun State fẹ́ sọ di institution tí Bobby Risky anybody kan lè dè gorí ẹ̀ Ọbásanjọ́ ló save institution yẹn go and do your own findings Ọbásanjọ́ ló save institution yẹn pé that institution must be protected so o ti mọ̀ pé Ọbásanjọ́ is in his old age so you don't know àmọ́ múùdù tí bàbá bá lọ síbẹ̀ tí gbogbo nǹkan báyẹn fi ṣẹlẹ̀ so he was the one who actually saved the institution in Ogun State so now gbogbo Freeta ni Ọlọ́run tó wà ní wọ́n ń pè kankan ní opportunity cost one is called alternative to forgo where you have two options with you
ká gbàgbé ta ni Ọlọ́run ká máa ní à ń jàjà ọba ìyẹn kọ́ ni priority wa ń sìn priority wa ni bí ta ni Ọlọ́run ṣe máa jáde kúrò lọ́gbà ẹ̀wọ̀n yes because ó níyàwó ó lọ́mọ ó ní family priority wa that should be our priority kò ń ṣe pé ká sọ pé a fẹ́ máa jà fún institution ọba àwa kọ́ là ń yan ọba síbẹ̀ àwa kọ́ là ń yan ọba most of all this ọba governors ló gbé wọn síbẹ̀ àwọn ìjọba ló gbé àwọn gọ́ọ̀mẹ̀ntì ló gbé wọn síbẹ̀ ọba gọ́ọ̀mẹ̀ntì ló pọ̀ jù nínú wọn so kí wá ká wá abandon ni èyí tó jẹ́ primary objective wa ká abandon ni primary objective wa ká abandon primary objective wa ká wá ní ọ̀rọ̀ Ọbásanjọ́ ní headache wa ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ ní headache wa there we are not happy with the situation right because a mọ̀ pé kí ló bring here is colonial ló cause gbogbo ẹ̀ tí ò bá sí colonization torí àwa aláṣìṣe máa ń ronú kí ló bring shit kí ló bring salt yìí and shouting doing all those things kò salt matter does not sort the matter Governor Ṣèyí Mákindé ọmọ ọkọ ni kò ń ṣọmọ àlè picture ṣe Governor Ṣèyí Mákindé wà tó dọ̀bálẹ̀ fún ọba late Aláàfin so Governor Ṣèyí Mákindé ọba tó ní ẹ̀kọ́ ni so tó dẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ń pariwo kò ní kankan ṣe pẹ̀lú PDP kò ní kankan ṣe pẹ̀lú anything so táwa bá dẹ̀ sọ pé Ìlọrin o is our own land pé àwọn foreigner wọ́n fẹ́ gba Ìlọrin lọ́wọ́ wa ṣáà ní ọmọ ìyá sí Ìlọrin ni we have families there àwọn tó wà ń lọrin náà they are our own people àwọn ọmọ ìyá wa ló wà ń bẹ̀ torí pé nínú ìtàn ìṣẹ̀dálẹ̀ wa ìran kan ní gbogbo wa gbogbo ọmọ irúnmọlẹ̀ we are one race àwọn baba ńlá wa ò yára wọn Ògún ò lọ dá ìlú ẹ̀ sílẹ̀ Ṣàngó ò lọ dá tiẹ̀ sílẹ̀ gbogbo wọn jọ parapọ̀ wọn jọ form one nation ọmọ ìyá la máa ń pera wa wọn lómi iye lála ọmọ ìyá la máa ń pera wa so ọmọ ìyá tiwa náà ni wọn ọmọ ìyá tiwa ni wọn so wípé free ta ni Ọlọ́run ká abandon yẹn sí kí gbogbo abẹ̀rẹ̀ sí ń fèsì ọ̀rọ̀ Ọbásanjọ́ so kí ta ni Ọlọ́run kó wà ń bẹ̀ yẹn kó má réyàn kankan cancel kí depression kó pa ọmọ ọlọ́mọ so kò possible so ta ni Ọlọ́run ni priority wa is our priority now every other thing secondary. ẹ̀mí ẹlẹ́bùbọn tẹ́ ẹ sọ wípé politics ẹ bá mi sọ fún bàbá Olúyẹmí Ọlábùbọn kọ́ ẹ pẹ́ kọ́ náà túbọ̀ jẹ́ kẹ́ ẹ pẹ́ láyé ẹ sọ lọ́jọ́ yẹn ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin ẹ ní ọ̀rọ̀ òṣèlú ni ẹ jọ̀ọ́ ẹ kọ́kọ́ bá wa yanjú ti àwọn lọ́balọ́ba yìí ọ̀rọ̀ òṣèlú eléyìí tí ẹ farahàn pé ọ̀rọ̀ òṣèlú lélẹ̀ ní ọba aládéládé mo gbọ́ ẹ dìde. ó dẹ̀ pé ó ti gbà bàbá ẹlẹ́bù ìbọn tó ń sọ yẹn ó ti wà pé bàbá aláṣìṣe ni bàbá ẹlẹ́bù ìbọn náà aláṣìṣe ni bàbá ẹlẹ́bù ìbọn òmòṣe sọ pé ẹ̀yin tó rí yín pé yẹn tẹ́ ẹ̀ kì í ṣàṣìṣe yẹn ẹ̀yin tẹ́ ẹ̀ láṣìṣe lọ́wọ́ ẹ̀yin gangan la wá bẹ̀ ń sìn kẹ́ kọ́kọ́ bá wa sọ́ọ̀tì yẹn ẹ bá wa ẹ tẹ̀ jẹ́ ká wò yín ká tẹ̀ máa wò yín pé àwọn ọmọ ìyá wa tí ò ń ṣàṣìṣe yìí wọ́n lè ṣe gudugudu méje wọ́n lè ṣe yàyà mẹ́fà kẹ́ jẹ́ káwa láṣìṣe kẹ́ jẹ́ kí gbogbo wa tẹ̀ sì máa wòran náà so ẹ̀yin tẹ́ ẹ̀ kì í ṣàṣìṣe ẹ̀yin gangan ẹ lọ bá wa sọ́ọ̀tì mátà yẹn up ṣe bàbá ẹlẹ́bù ìbọn wọ́n máa wá sórí social media wọ́n máa wá sọ̀rọ̀ sí wọ́n máa ṣe kínní ká ní so kí làǹdà láti sọ ni pé àwa aláṣìṣe yẹn ẹ fi àwa aláṣìṣe yẹn lẹ̀ ẹ fa aláṣìṣe lẹ̀ ẹ fa àwọn aláṣìṣe lẹ̀ ẹ wà aláṣìṣe lẹ̀. àbí kì í ṣe balógun ló fi Ọbásanjọ́ jẹ àbí kì í ṣe àwọn ọba yìí ló fi di ọba òun ló ń kọ̀máàdì tó ní kàn dìde ẹ máa sọ̀rọ̀ ẹ máa fọ́lọ́ lẹ́gẹ́sì Sunday Igboho torí mo ṣèrántí dáadáa ohun tó sọ ni wípé wọn gbọ́dọ̀ fi ọba ilẹ̀ Yorùbá kankan wọn gbọ́dọ̀ fojú wọn gbolẹ̀ mọ́ kí lẹ̀ wò ẹ̀yin oníṣẹ̀ṣe alpha
àtúnjẹ aláṣìṣe máa tún lọ níṣẹ̀ṣe aláṣìṣe ìfàmù láìpẹ́ orúkọ yẹn gan aláṣìṣe bóyá máa lọ ṣe tíṣẹ̀tì gan tí máa kọ aláṣìṣe number 1 àṣìṣe 2 àṣìṣe 3 àṣìṣe 4 ẹ ní pé àwa aláṣìṣe ni wá aláṣìṣe ni wá mo fẹ́ ka Quran ẹni tó ṣàṣìṣe jù òun máa fi round up ṣòro máa lọ mú glasses mi nísìnyí mo fẹ́ ka máa ka Quran English máa dẹ̀ ka mo ní English Quran o Quran mi ó wà níbí báyìí mo fẹ́ ka lu Quran mi mo fẹ́ ka súrà Bákórà ẹni tó ṣe àṣìṣe jù nílé ayé yìí torí nǹkan tó ń dùn most àwọn èèyàn wa nìyẹn torí pé a interpret Quran correct àti Bible nǹkan tó fa problem nìyẹn o táwọn bàbá wa bá pajá lọ́bọ̀ fún wa àwa ò ní gbà pa ọ̀bọ̀ làjá mọ́ súrà Bákórà mo fẹ́ kà yìí màá tún wá ka Yorùbá ẹ̀ ìhun máa fi end up show mi aláṣìṣe ni àwa o mò ń bọ̀ súrà Bákórà òun lélẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti in the name of Allah the beneficent and the merciful ó wà lára nǹkan tí mo fi sọ pé beneficent ní òyìnbó kò túmọ̀ sí àjọkẹ́ àti àṣàkẹ́ ọ̀run so táwọn bàbá wa ṣe máa túmọ̀ sí beneficent sí àjọkẹ́ tán dẹ̀ máa túmọ̀ merciful sí àṣàkẹ́ ṣó make sense beneficent and merciful túmọ̀ sí ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run so that is bad translation calling monkey dog this is the future which there is no doubt a guidance to those who war of evil mo ń bọ̀ o who believe in the unseen established worship spend of that are bestowed upon them and who believe in him that revealed to you Muhammad that which was revealed before you and a certain here father these depend on the guidance of their Lord and these are successful as for the disbelievers àwọn tí ò gbàgbọ́ whether you want them or you don't want them it is all for them they believe not ó ní pé bóyá ànábì mọ́mọ́ bóyá ó kìlọ̀ fún wọn bóyá kò kìlọ̀ fún wọn o ó ní tiwọn nìyẹn bóyá wọ́n gbàgbọ́ bí wọ́n gbàgbọ́ ó ní Allah ní súrà Bákórà ẹsẹ̀ 7 Allah has sealed their hearing Allah ti dì wọ́n létí and their heart ó ti di ọkàn wọn and on their eyes ó ti dì wọ́n lójú covering they will have to do Allah ló mọ̀ọ́mọ̀ di etí àwọn èèyàn òun ló mọ̀ọ́mọ̀ di ojú àwọn èèyàn òun ló mọ̀ọ́mọ̀ sí ọkàn èèyàn lé unto doom pé káwọn yẹn kan ṣègbé and of mankind and some who say we believe in Allah and the last day and believe not wípé so àwọn tí Allah ti di wọn lójú yìí wọ́n máa wà nínú Islam wọ́n máa sọ pé àwọn believe Allah ṣùgbọ́n wọn ò believe in their heart is a disease Allah increase their disease a painful doom is theirs because they lie ó ní pé nínú ọkàn wọn o wọ́n á máa rò pé àwọn gbàgbọ́ ṣùgbọ́n Allah painful doom Allah máa jẹ́ kí wọ́n doom wọ́n máa di ẹni ègbé and when he said to them make no mischief in it tó wáyé pé mo ṣe live video màá ṣó Quran mi mo ní Quran inú Quran mi kì í ṣe torí app mo ń lò báyìí o tí orí Quran mi gangan òun ni mo ń wò tí pépà tí mo ní tó jẹ́ ìwé Holy Glorious Holy Quran revised by Dr. S.M. Blesher ọmọ Saudi Arabia Islamic Dawah Center International àwọn náà translate so ṣé kí là ń try láti sọ ni pé Allah òun ló dè ọkàn àwọn èèyàn pé kán wá gba Islam gbogbo anybody tí ó bá ti gba Islam súrà Bákórà ló sọ ní ẹsẹ̀ 7 pé Allah òun ló dè ọkàn gbogbo wọn pa Allah ló fi ọkàn wọn sínú bondage pé wọn gbọ́dọ̀ gba Islam the same Allah tó tún wá fi tó sílì ọkàn àwọn èèyàn òun ló máa tún wá pa wọ́n òun ló máa tún wá rán wọn lọ sínú iná ta ló wá ló ṣàṣìṣe nínú Allah àti àwọn bàbá títí wa tó náà no
so Allah dá àwọn kan unto destruction, ó dá àwọn kan unto damnation, pé wọ́n ṣe wáyé o wọ́n gbọ́dọ̀ doom, yes wọ́n gbọ́dọ̀ doom. So òun làwa ṣe ń sọ fún àwọn tí wọ́n attack wa pé kán fi wá ńlẹ̀, nítorí pé Allah ti ṣí ọkàn wa lé, kò sí nǹkan tó lè sọ fún wa tó lè wọ etí wa mọ́, torí pé Allah ló ṣí ọkàn wa lé. Ìyá mi ẹdún bọjú. Allah ti ṣe wa lọ́kàn lé, ó ṣe wa ní ọkàn lé, Allah ó sì ṣe wa lọ́kàn lé. So ìgbà tó dẹ̀ ti ṣe wa lọ́kàn lé yẹn, so ṣíṣe tó ṣe wa ní ọkàn lé, ó ṣe wa lọ́kàn lé, ó ti ṣe wa lọ́kàn lé. So nítorí pé ó dẹ̀ ti ṣe wa lọ́kàn lé, a lè ever gbàgbọ́, even tá bá gbàgbọ́ gan hypocrite ni wá, nǹkan tí alukuran sọ nìyẹn. So àwọn èèyàn wa wọn kì í ka Quran, òun lélẹ́yìí Quran Yorùbá mo fẹ́ kà yìí o. Ó ní dájúdájú àwọn tó ṣàìgbàgbọ́ bákan náà ni fún wọn, yálà ó kìlọ̀ fún wọn tàbí o kò kìlọ̀ fún wọn, ó ní wọn kò ní gbàgbọ́. Ó ní Allah ti fi èdìdì sí ọkàn wọn àti ìgbọràn wọn, èbìbò sí bíbo ìran wọn, ìyà ńlá sì wà fún wọn. Allah fúnra ẹ̀ òun ló fi èdìdì sí ọkàn àwa báyìí, ọkàn irú àwa wọ̀nyí. Allah ló fi èbìbò sí, ló bo wá lójú, òun ló ṣe ọkàn wa le. Lẹ́yìn náà Allah tún máa punish wa fún nǹkan tí Allah ṣe fún wa. Ẹ̀dẹ̀ ní Allah ò ṣàṣìṣe, tàwa ló ṣàṣìṣe. Ṣé oníṣẹ̀ṣe ló wá ṣe àṣìṣe? Wọ́n ṣe àṣìṣe pé wọ́n build civilization wọn, wọ́n ṣe àṣìṣe pé wọ́n gbalẹ̀ fáwọn ọmọ wọn, wọ́n ṣe àṣìṣe pé wọ́n ní káwọn ọmọ wọn máa pè wọ́n bọ, wọ́n ṣe àṣìṣe torí Allah ò kì í ṣe Olódùmarè, Allah ò dẹ̀ ń ṣe Ọlọ́run. Ó lè máa dùn yín pa ń sọ, a ò bẹ̀sìn jẹ́, that is the truth. A ò bà ẹ̀sìn jẹ́ fẹ́ anybody. Mùsùlùmí pọ̀ fámìlì mi bíi bẹ́bẹ́, mi ì dẹ̀ ń ṣọ̀tá àwọn mùsùlùmí, mi ò kì í ṣe ọ̀tá mùsùlùmí. Yes, mo láwọn mùsùlùmí lọ́rẹ̀ẹ́ rẹpẹtẹ, so mi ò ṣọ̀tá mùsùlùmí o. Ṣùgbọ́n òótọ́ tó korò ni pé irọ́ ni àwọn Fúlàní pa fún wa. Allah ò kì í ṣe Olódùmarè. Àwọn Lárúbáwá tó jẹ́ ojúlówó Arab, tẹ bá wọn sọ pé Olódùmarè tó ti sọ̀tàn Ifá mọ́, àwọn Lárúbáwá sọ fún yín pé Ọlọ́run kì í ṣe Allah, kì í ṣe Allah. Allah ò kì í ṣe Ọlọ́run. Yes, nǹkan tó ń dùn yín nìyẹn tẹ fi rò bóyá hate yín. Òótọ́ la dẹ̀ ń sọ. A sọ pé Allah ò kì í ṣe Yahweh, kì í ṣe Muslim nìkan là ń bá wí. Allah ò kì í ṣe Ọlọ́run. Torí pé ọ̀run tí àwọn bàbá wa ń sọ, ìwà ọ̀run wọn nínú ìṣẹ̀dálẹ̀ wa, tí ọmọ bá tàpá sóbì ẹ̀, wọ́n á ló ti ṣe ọ̀run ẹ̀. Tàbá wá ń sọ pé ọ̀run, tí àwọn òbí mi bá jẹ́ ọ̀run mi ń sìn, tí bá wá fa gbùrùgbùrùgbùrù, tó bá fa gbùrù mi títí, kò sígbà tí gbùrù mi ò ní kan àwọn alálẹ̀ mi. Àwọn alálẹ̀ mi ọ̀run mi ni wọ́n. Tàbá fa gbùrùgbùrùgbùrù àwọn alálẹ̀ ó kan Olódùmarè. Olódùmarè náà ọ̀run àwọn orísun àwọn irúnmọlẹ̀ wa ni, ọ̀run wọn ni irúnmọlẹ̀. So àwọn bàbá wa, àwọn òrìṣà wa náà ọlọ́run wa ni wọ́n. Torí ẹ gbọ́ èdè, ọlọ́run wa ni wọ́n. So àwọn alálẹ̀ wa, àwọn ancestors wa ọlọ́run wa ni wọ́n, torí pé ara wọn láti jáde. Àwọn olórísun tó gbé wa wá sílé ayé. Àwọn ni DNA wọn la ní, they are our fully DNA. So ìwà ọ̀run táwọn bàbá wa ń sọ nígbà tá lọ study Ifá, ó yàtọ̀ sí àlùjọ́nà. Àlùjọ́nà tán sọ fún wa 7-7 náà pé ní sky, sánmọ̀ keje náà pé àlùjọ́nà. Ṣùgbọ́n ìwà ọ̀run tàwọn alálẹ̀ wa, wọ́n ní lẹ́yìn ilé olókun. Ẹjọ́ báwo ló ṣe wá, báwo ni? Nígbà tó yẹ pé ibi tán sọ pé Olódùmarè ń gbé, wọ́n ní lẹ́yìn ilé olókun, ọba tó tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ tó forí ṣàgbéjì omi náà pé Olódùmarè. So báwo ló ṣe wá di àlùjọ́nà tó jẹ́ sánmọ̀ keje? Àlùjọ́nà sánmọ̀ keje náà sọ pé àlùjọ́nà wà. Olódùmarè ó wà ní ibi ilé olókun, wọ́n ní ọba tó tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ tó forí ṣàgbéjì omi. Wọ́n ń kí Olódùmarè mọ́ omi.
so kò possible kó lódùmarè tán kì mọ́ omi tí Ifá ti sọ fún wa pé ó foríjàgbé ojú omi tí ìbá yẹ pé àwọn bàbá wa pé wọ́n gọ́líbù nígbà tí wọ́n gbé ẹ̀sìn wá fún wọn báwo náà ṣe máa translate nǹkan tí wọ́n wá fún yín kò jọ mọ́ nǹkan tí ẹ gbé dání ẹ dẹ̀ accept pé kankan náà ni kò lè jẹ́ kan náà dèní accept Zeus àwọn Greek àwọn Greek sọ pé Zeus create wọ́n ní Saturn create wọ́n dárúkọ Cronus Jupiter gbogbo wọn náà sọ pé create Brahma ní India Shiva gbogbo bẹ́ẹ̀ creator ǹjẹ́ àsọpọ̀ lọ́hùn ní gbogbo wọn náà accept wọn àsọ lọ́hùn so tí a bá ṣe accept wọn pé àwọn olódùmarè Allah ò lè jó olódùmarè because àjèjì náà ni Allah wọ́n gbé Allah wá ni bẹ́ẹ̀ wọ́n dẹ̀ gbé Jehovah wá ni ìwà tí Allah dẹ̀ ń hù nínú Quran àti ìwà tí Jehovah ń hù nínú Bible ó yàtọ̀ sí ìwà tí olódùmarè ń hù nínú Ifá. So Allah ò kì í ṣọlọ́run because ọ̀run tó ń sọ yẹn ibùgbé àwọn irúnmọlẹ̀ ni ibi táwọn irúnmọlẹ̀ ń gbé ni sọ́tọ́ pé olú ọ̀run a rí pé náà tàbá jọba láyé wá ní olú kinní kan olú kinní kan olú kinní kan olú kinní kan olú ìwà ayé olú kinní kan àṣà wa ni so báwo lẹ ṣe máa lọ ta nǹkan orírun tiwa tẹ máa lọ sọ pé ó di ti lárúbáwá òun làwa sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ àwa ò bẹ̀sìn jẹ́ a ní ẹ̀yin Muslim ẹ gbé narration yín lórí àláwù yín ẹ má gbé lórí tradition wa mọ́ torí kì í ṣe kan náà a sìn kankan oníṣẹ̀ṣe àti mùsùlùmí ò sìn ọlọ́run kan náà tẹ bá ń pe Allah ní ọlọ́run ẹ kàn ya orúkọ yẹn lò fún ni kì í ṣòun ìdí nìyẹn tá a ṣe ń pray tá a rí èsì tá a ń ké kùrùsíyù tá a rí nǹkankan àwọn ìṣẹ̀ṣe tí wá ń sìn Ifá tó lódùmarè fún wa èdè wa ló fi sọ̀kalẹ̀ tó bá wo ẹsẹ̀ Ifá láti èjì ògbódò fún sẹ́ 256 o ò lè rí kó má dárúkọ wọn á ti dárúkọ olódùmarè 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 tó bá ka Kùránì ò lè rí olódùmarè ń bẹ̀ 99 lórúkọ Allah 14,000 lórúkọ olódùmarè wọn ń ṣe kan náà 77 lórúkọ Yahweh wọn kì í ṣe kan náà so kò ń ṣe Islam nìkan la sọ pé God of Israel ò kì í ṣe olódùmarè gbogbo ẹnu mo tún fi sọ God of Israel ò ń ṣe olódùmarè God Mecca kì í ṣe olódùmarè ọba tọ́nú tẹ́lẹ̀gẹ́lẹ́ fẹ́gbẹ́ sórí ṣàgbé ojú omi ni àwọn irúnmọlẹ̀ wa náà jẹ́ ọ̀run irínwó ọ̀run tó mọlẹ̀ ìtumọ̀ irúnmọlẹ̀ nìyẹn so àlùjọ̀nú ìgbà tí wọ́n sọ káwọn bàbá la àlùjọ̀nú báwọn bàbá ṣe jẹ́ àlùjọ̀nú àti àlùjọ́nà àwọn olórúkọ wọn jọjọra wọn aljini aljan àbí báwọn náà ṣe jana àjànà àti àjínì hal àwọn náà jọ papọ̀ so àlùjọ́nà ibẹ̀ ló máa jẹ́lé fáwọn àjọ̀nú bẹ́ẹ̀ náà ni ọ̀run ṣe jẹ́ ilé àwọn ọ̀rúnmọlẹ̀ ẹ má yẹ ká máa da orí nǹkan kodò mọ́ ẹ jẹ́ ká dó lórí narration Ifá ni narration àwọn bàbá títí wa Quran narration àwọn ànábì mọ́mọ́ èmi ò sọ pé ànábì mọ́mọ́ ò kì í ṣòjíṣẹ́ but òjíṣẹ́ tèmi kọ́ lànábì mọ́ Ọ̀rúnmìlà àti àwọn odù 16 àti àwọn odù tó kù àwọn olòjíṣẹ́ mi àtàwọn irúnmọlẹ̀ mi yes torí pé òbí èèyàn ló yẹ kó jòjíṣẹ́ èèyàn kò yẹ kára ìta jòjíṣẹ́ èèyàn yes èèyàn lè ṣe ẹ̀sìn míì we are in a global world people practice other religion but o ò lè máa claim pé òjíṣẹ́ ni foreigner cannot be your òjíṣẹ́ should come in your own tribe nínú Quran kò sálejò kankan nínú òjíṣẹ́ Quran bẹ́ẹ̀ náà kò sí non-Israel nínú òjíṣẹ́ àwọn Israel ẹjọ́ báwo ni Israel ṣe máa dòjíṣẹ́ tèmi ní gbogbo ìran mi Ọlọ́run ò réyàn rán sí mi tó ṣe jẹ́ pé ẹlòmíì ló máa rán sí mi ò against ànábì mọ́mọ́ mi dẹ̀ against Jésù ṣùgbọ́n wọn kì í ṣòjíṣẹ́ tèmi mọ́ ìgbà tí mo kéré náà sọ fún mi pé òjíṣẹ́ mi ni wọ́n ìgbà tí mo discover ara mi wọn ṣòjíṣẹ́ mi so kò jù bẹ́ẹ̀ lọ ìjà ẹ̀sìn òfa já o ẹ̀sìn òfa ìjà rárá ẹ̀sìn òfa ìjà tí ẹ bá gbé tá bá gbogbo àjọ ń gbé ní peace ẹ bá gbogbo aláti jọ ń ṣe Islam yìí tipẹ́ àti Christianity àti ṣẹ̀ṣẹ̀ tá a dẹ̀ bára wa jà àbí ṣàṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí yẹn ni bọ̀ ìgbà tó dẹ̀ di pé wọ́n ti fẹ́ máa gbé ta láwùsá wọ̀ wọ́n ti fẹ́ máa gbá títí náà ti wọ́ kò sígbà tá à ní pariwo kí ìlú wa tó di Afghanistan àbí kó tó di Syria gbogbo ọmọ ìyá wa nú ẹ̀sìn yẹn irọ́ ni gbogbo ẹ̀ wọn ò gba Syria wọn ò fáwọn gbà tó ṣẹlẹ̀ ní Taliban jọ sí ṣé wọ́n gbà wọ́n sílé wọn ò gbà wọ́n so ṣáà wá bàlú wa jẹ́ torí àwọn tasọpá lọ́wọ́ ìyá kan nú ẹ̀sìn
tó yẹ pé tí ìlú wa bá bàjẹ́ tán bó la fẹ́ rí wọ̀ ẹ jọ àwọn olùfẹ́ fún wa lásán ìmọ̀ ṣé àwọn Kútọ̀nù la fẹ́ lọ bá àbáwọn Ghanaian ló fẹ́ fún wa lásán ìlọ́hùn kò í sí prevention is better than cure nǹkan tó fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ẹ wo mo dúpẹ́ lórí gbogbo àwọn tó darapọ̀ mọ́ mi oorun ti ń kùn mí so I need to put the show to an end now mo ṣe mọ̀ di tí show yẹn ò ṣe lọ látàárọ̀ ní fọ́tò bàbá yẹn ni tí mo lò ló fà tí ò ṣe lọ so ànílé sọ jù báyìí lọ ó dìgbà kan náà.